الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم. ما بعد, we all thank Allah subhanahu wa ta'ala for bringing us back Aba Ja'far after a period of break. We went for a long break, or short break maybe. It was long, weeks, about 6-7 weeks. Before Ramadan, we'd had about 2-3 weeks we didn't have a class before Ramadan. Then Ramadan came up upon that. I think this is the first weekend after Ramadan. Afa Bukhari, sit well. I think today is the first day after the first weekend after Ramadan. Those who observed Salatul Eid upon the Sunnah, who did not insist to say Ọgbọn. Yes, we did not insist like that. Even the Prophet Muhammad, he never started fasting saying that Ọgbọn. Ànábì ń gba wáhíù alayhi salatu. Ọlọ́run bá ń bá ànábì sọ̀rọ̀ láti sánmà keje, kò sọ fún pé ọgbọ̀n ló gbà. Tánábì wa máa fi yan gan láàrin àwọn sàbí pé àwẹ̀ tí a ń gbà lọ yìí ó ọgbọ̀n là á gbà là. The Quran told us, Quran sì sọ fún wa pé ànábì sallallahu alaihi wasallam ma yantiku anil hawa. Ó túmọ̀ sí pé ẹni tó bá ń sọ pé ọgbọ̀n là á gbà mimma yantiku anil hawa. Anabi la yantiku anil hawa in huwa illa wahyu. Into sọ fún wa alayhi salatu wassalam. Ó ní sumu li ru'yati wa aftiru li ru'yati wansuku laha. Kò parí sí wansuku wa aftiru. Riwaya al-Imam An-Nasa'i nusuk náà wà ń bẹ ọdún léyà. Tẹ́lẹ̀ mi rò pé Saudi nìkan ni ó sọdún léyà àà. Níbi tẹ́ ṣe research de rí hadith nù Sunan Nasa'i pé nusuk gan orí oṣù wíwò lágbélé. Ibn Rajab rahimahullah odidi tírà kan ló kọ lórí mas'ala khilaful maqali fún oṣù Zulhijjah. Ẹ̀yin oṣù Zulhijjah lọ́dọ̀ tí òní ní ọjọ́ àràfà tí Zulhijjah jẹ́ ọjọ́ 9 nílùú tiwa, ọ̀la ni oníkálukú nílùú wa a sì máa bá òkà yẹn yí lọ. Tàbá wà lórí fiqhu khilaful maqali a sì máa bá òkà yẹn odidi tí a làfà àkàkọ̀ Ibn Rajab kò jìnnà o, kìí ṣe tí àti a kìí rí. Abu Abdurrahman Abu Nitira wọ́n ra Majmu' Rasail Ibn Rajab wọ́n ra wa, ó wà nínú ẹ̀. Èmi náà ni mo ní lọ́tọ̀, mo ní nínú Majmu' Rasail Ibn Rajab. So kìí ṣe àwẹ̀ bíbẹ̀rẹ̀ àti àwẹ̀ píparí nìkan là á lo oṣù tá a máa wo ojú sánmà. Ọdún iléyá náà kí là á wò ojú sánmà, torí pé Ànábì sallallahu alaihi wasallam nusuk wa ní ká gbé lé orí ru'yatul hilal. So n ta Nabi sọ fún wa sallallahu alaihi wasallam tọ́lọ́hun kọ́ pé kó sọ fún wa. Wahyun yuha ila rasuli alayhi salatu wasallam. Ó ní pé as-sawmu li ru'yatil hilal. Láàmul waqti ni wọ́n ń gbé, láàmù àsìkò gbàtẹ́ bá rí oṣù. Irú ẹ̀ náà wà ní Qur'an Suratul Talaq. Idha talaqtumun nisa فطلقوهن لعدتهن من وقت
àsìkò tí ẹ kọ obìnrin àsìkò ìdá obìnrin yẹn ìyẹn ló sọ pé wà ahsul ìdá nǹkan tí yóò ṣe ìsọ́wẹ̀ ṣe bí àsìkò yìí so ní súnmú lérò yàtí ẹbẹ́ ẹ̀ sọ pé ẹgbọ́ lóga mo máa ń sọ fáwọn ìṣẹ́bà tí láti ká lóga ẹ mọ́ dà wọn lọ wọ́n kàn sókè ní tí wọ́n bá mú lóga wọn tán láwọn ọmọ ẹ̀ wá sínú Kùránì àti súnà ní ti ẹ̀ tún mọ̀ kẹsẹ̀bẹsẹ̀ wọn ò ní rí jù wọn èrí hadith jù wọn èrí Kùránì jù ẹgbàgbé gbogbo tó kàn sọ fáwọn ọmọ lóga súnmú lérò yàtí kí ni tún wà á fẹ́rù lérò yàtí kí ni tó bá ṣe pàánà bí lẹ́fẹ́ tẹ̀lé sallallahu alaihi wasallam wọ́n sùkú láàáyá ní lérò yàtí so àkì anábì sallallahu alaihi wasallam ló ń bá wáyé wọn kò sọ pé ọmọ làágbà sàábì kankan sọ pé ọmọ làwọn gbà so ìsọ pé ọmọ lẹ́gbà ìtẹ̀lé pẹ̀lú ní kódà ọlọ́run sì ti sọ fún wa nínú Qur'an fa in tanaza'tum fi shay'in farduhu ila Allahi war rasul tẹ́ bá yapa lórí kankan ṣọ́gbọ́n lè fẹ́ gbà àwa ó gba ìgbà tí a bá róṣù àgbà tá a bá tún róṣù àtúnú àṣìnú ẹ jẹ́ ká gbé sínú mizan aya Qur'an tẹ́ bá yapa lórí kankan fi shay'in wa in tanaza'tum shay'in nínú kankan nínú ẹ̀sìn ẹ dá padà sọ́dọ̀ tani farudduhu ila Allahi war rasul ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run bá àti Ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe pé kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá ṣe pé lódodo lẹ́gbẹ́ Ọlọ́run bá gbọ́ owó àtijọ́ gbé ní ojú ẹ̀san ọ̀ tẹ̀mọ̀ pé gbẹ̀san dẹ́ǹsì tẹ̀mọ̀ pé gbẹ̀san ìmọ̀ ayarí bí ọgbọ̀n lẹ́gbà yìí ẹ dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ Ànábì ẹ̀dá ọ̀rọ̀ yẹn padà sínú Qur'an tọ́yì bá a ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ àti bá a ṣe parí àwẹ̀ tá a bá dá padà sọ́nà ọ̀dọ̀ Ànábì ṣé ìmọ̀ màmá sọ́ọ́lẹ̀ síwájú pé ọgbọ̀n láàgbà lànàbì ní ká ṣe ní alayhi salatu wassalam àbí ká máa dúró káfí róṣù mas'ala àkọ́kọ́ ìkejì káwá sọ pé ẹnìkan róṣù gan ẹnìkan ò lè dá ọdún ṣe ẹ̀yàn ya a kì í dá ọdún ṣe ṣẹ́nìkan lè dá lọ yíbi kún òkè ṣẹ́nìkan lè dá lọ àràfà kò ní láràfà tóun náà kò ṣeé ṣe torí pé ìjọsìn àwùjọ ni ló ṣe jẹ́ pé ẹnìkan kì í dá gbààwẹ̀ ala sahih min aqwali ahli al-ilm ẹnìkan ó dà kó ṣe kó orí báyìí tí ìjọba ò bá sọ pé gbogbo yín ọyá ẹ bẹ̀rẹ̀ àwọn ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwọn ala sahih kódà bí wọ́n rí eléyìí wà ní ọ̀rọ̀ Ànábì méjì alayhi salatu wassalam ọ̀rọ̀ àkọ́kọ́ ní hadith Abdullah ibn Umar nínú Sunan Abi Dawud ó ní tara an-nasu al-hilal kó gbogbo àwọn èèyàn ń wo ìjọsìn ní ọ kí gbogbo akájọ máa wò ó pé ẹjá wo sánmà ẹjá wo sánmà ẹjá wo sánmà ó ní fọ́rọ̀ ẹ̀yẹ̀tùhù èmi bá rí oṣù ìlété oṣù yẹn ìlété oṣù kó nílẹ̀ Yorùbá ìlété oṣù kó mo bá rí èmi mo rí gbogbo àjọ ń wà àjọ ń wò sánmà ìyẹn ni ó ní ká ṣe alayhi salatu kò sọ pé kẹ́nì kankan máa fọwọ́ gbálẹ̀ pé òun ti ṣe bá fún ọgbọ̀n lòun ó gbà kó ọlọ́run kò ràn án nìyẹn ma anzala Allahu biha min sultan ọlọ́run máa wá nìyẹn tí wọ́n á ṣe é ṣe kí èèyàn máa lóhun jọ́sìn fún ọlọ́run pẹ̀lú nǹkan tọ́lọ́run bò rán bí ọlọ́run bò rán ẹ̀ ó wá nìyẹn ló fi ń jọ́sìn fọlọ́run wallahi ọlọ́run nígbà bẹ́ẹ̀ innama yataqabbalu Allahu minal muttaqin ó ti sọ pátá èyí tí màá gbà ní o sọtẹ́nìkan bá róṣù pé èmi tí ẹ̀ wá dárí oṣù yìí mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn tí má bẹ̀rẹ̀ àwẹ̀ o torí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ibn Umar mi ní rí oṣù kò ṣe lọ dábẹ̀ àwẹ̀ gbà àwẹ̀ fún rẹ̀ kò dábẹ̀rẹ̀ àwẹ̀ fún rẹ̀ radiyallahu anhu Abdullah ibn Abu Abdurrahman al-Adawi kò dábẹ̀rẹ̀ àwẹ̀
ó ní fa akhbartu nabiyya sallallahu alayhi wa sallam anni ra'aytuhu mo bá lọ sọ fún Ànábì sallallahu alayhi wa sallam mo ti rí oṣù ó ní fa samahu wa amara an-nasa bi siyamihi ó ní Ànábì bá gbà ó tún pa àwọn èèyàn láṣẹ pé ọyá èèyàn ẹ ṣe kí ni o ẹgbà ó tún sọ pé olórí ní máa pa èèyàn láṣẹ pé ọyá ẹ lọ gbà. ẹ̀rí àkọ́kọ́ wọ́n máa ń sọ olórí ó sọ pé ẹ ti rí wọ́n ti rí níbí wọ́n ti rí lọ́hùn wọ́n ti rí ọyá ẹ lọ gbà wẹ̀ rédíò ẹ announce pé wọ́n gbà wẹ̀. súnà Ànábì nìyẹn kìí ṣe ọgbọ̀n làágbà níjòkó tàùsírì láà ìfẹ́ ẹnu nìyẹn ìfẹ́ ẹnu nìyẹn ọlọ́run bó fẹ́. ọ̀rọ̀ kejì Ànábì sallallahu alayhi wa sallam hadith yìí wà ní Sunan Nasa'i. ara pọ́blẹ́mù yìí ni wípé ẹ̀mú nímọ̀ ìmọ̀ owó tíra súnà tí àkìtì àlẹ́ǹkà tí àbúrúkú lẹ́ǹkà tí àtẹ́tí ń sọ̀rọ̀ àdó àti òòrùn ṣíṣe lẹ́ǹkà. àwọn tí ààrẹ náà wà tí àwọn ọ̀rọ̀ yẹn náà wà wọ́n kọ́ tí Al-Imam Jamaluddin Al-Qasimi wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí púpọ̀ jùlọ. nígbà tí wọ́n ń sọ bí àwọn èèyàn ṣe ń ṣe iṣẹ́ abigbá ní ilẹ̀ Dimashq wallahi ìtẹ̀báka ẹ̀rù pa àwọn oníjàlàbí náà sọ̀rọ̀ pa wọn. Jamaluddin Al-Qasimi wọ́n ṣe tafsir Qur'an kọ́ wọ́n ṣe Islahul Masajid tí Sheikh Al-Albani ṣe tahqiq àfáàbù wọ́n sọ bí àwọn alágbègbè àti wọ́n ṣiṣẹ́ ní Dimashq ẹ̀rù wípé àwọn àfáà oníjàlàbí náà bá rí tóbi tó máa sọ pé àwọn sin bẹ̀rẹ̀ sójú ara obìnrin gbogbo ẹ̀ lápá sọ ilé lápá àwọn tí à ń kan yẹn náà wà náà rà náà ń kà òòká tí à súnà ẹ̀sìn tó ẹ̀sìn jìnnà sí wọn ó yà yín lẹ́nu pé wọ́n sọ pé àwọn bá àdó àti nǹkan kan lápò ara wọn ni kí ni wọ́n tẹ́lẹ̀ kí ni wọ́n kí la ti ń sọ pé wọ́n jẹ́ tẹ́lẹ̀ ọlọ́run kan yẹ̀yẹ́ ọ̀fọ̀ bọ́ọ̀hún rọ̀pọ̀ sallallahu alaihi wasallam wọ́n kàn sọ wọ́n ní yẹ̀yẹ́ ká máa fẹ́ nu ara wọn yẹ̀yẹ́ ara wọn fà ó lẹ́bọ̀ làwọn ò ń tọ́nà fi wọ́n ṣe nìyẹn. àbí ṣé ara tàwíìdì ara ìmánì nínú Ọlọ́run ni pé kéèyàn máa di àdó sápò àti tán fi ń kanra wọn lórí jẹ́sìn Ọlọ́run nìyí náà Ọlọ́run kójọ kó yà wáyé jù ilé ìtànsọ àfihàn yìí a fi ń jẹ́ kí àwọn tó ń tẹ̀lé yìí mọ̀ pé aburú lẹ́sìn a fi ń sọ fún ẹ̀yin náà pé aburú ẹ pàtì kẹ padà sínú Islam bó ti tọ́ àti bó ti yẹ udkhulu fi silmi kafata wala tattabi'u khutuwati shay ẹ má sọ pé wà ní Islam tẹ̀ tí wọ́n ń tẹ̀lé khutuwati shaytan innahu lakum aduwwun mubin ẹ̀yin gangan láyà yìí bá ẹ má sọ pé mùsùlùmí ni ẹ tí wọ́n ń tẹ̀lé ìlànà èṣù mùsùlùmí ni wá ilẹ̀ wé láwà ní wọ́n fún yín gcon gbogbo ẹ̀ ẹ̀tún wá ń wé láwà ní tẹ̀lé àdó wala tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin ẹ má tilẹ̀ sọta bá tiẹ̀ wá róṣù àmọ́ ń gbà yọ̀ǹda ìjọba ni ó yọ̀ǹda pé gbogbo yín ẹ̀yin mùsùlùmí al-umma ẹ̀ lọ gbààwẹ̀ kìí ṣe afradu al-muslimin ni ó máa sọ ẹ̀mí ó bá rẹ̀ tí wọ́n sọ fún gbogbo àwọn olórí wọ́n sọ fún àpẹ kalọ̀ hadith àkọ́kọ́ ni hadith Abdullah oró ṣùgbọ́ lọ gbà rẹ̀ fún rẹ̀ Ibn Umar ò lọ ọ̀run masáàsì kẹ́yẹ ya jama'a ra'aytul hilal fasumu la torí pé ọlọ́run bó fi òun sí ààyè yẹn ọlọ́run fi àwọn Abdullah ibn Umar sí ààyè yẹn kò fi Bilal sí ẹ̀ Bilal wọ́n ni Muhammad wá lọ pariwo pé káwọn èèyàn bẹ̀rẹ̀ olórí àwùjọ ni Ànábì ó ní fa akhbartu nabiyya alayhi salatu wassalam ó ní fa amara an-nasa ó ní fa samahu wa amara an-nasa bisiyam Ànábì gbà ó sì sọ ẹ̀yẹn lọ gbà rẹ̀ olórí ni ó sọ pé ká bẹ̀rẹ̀ àwọn hadith ẹ̀kejì ni hadith Abdullah ibn hadith Anas ibn Malik ọ̀nà wà nínú Sunan Nasa'i Ànábì sallallahu alayhi wa sallam ó sọ wípé as-sawmu yawma yasumu an-nas as-sawm àwẹ̀ tá a gbà wọlé àwẹ̀ Ramadan gangan oníjọ́ wo ni ìyàwó ma yasumu ìjọ tí gbogbo àwọn èèyàn gbà
àwọn ikọ̀ kan Australia àti US afa oríṣiríṣi wọn sáà ń sọ̀rọ̀ mo ní ẹjẹ́ àfi àdéhùn yanjú ẹ̀ ní láwùjọ àwọn kan ṣe báyìí àwọn kan ṣe báyìí mo ní àwọn tí wọ́n ní àwùjọ gangan tíjọba ń gbára lé ìjọba àwọn yẹn ní kò tẹ̀lé àwọn àkàtà fi máa ń tẹ̀lé o torí kó sọ pé yawma yasumu yàní àmàtúnà as-sawadul a'zam ìjọ tí wọ́n gbàwẹ̀ ìjọ àwẹ̀ wọ́n ní wal fitru yawma yuftiru ìjọ ìfitr ìjọ ọdún Shawwal àkọ́kọ́ ìjọ táwọn yẹn ṣe ìjọ yẹn náà kan ní US ó ní ìjọ kan wọ́n wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn wá complex wọ́n ní masáàsì ibi tẹ́ tí kí wọ́n àti gbogbo àwùjọ ìjọ wo ní oníjọba àwọn yẹn ní kò tẹ̀lé mọ́ yàtọ̀ torí pé wal fitru yawma yuftiru as-sawmu yawma yasumu an-nas ìjọ tí gbogbo àwọn èèyàn gbà rẹ̀ tọ́ì ta ni ó sọ pé kí gbogbo àwọn èèyàn ó gbà rẹ̀ so arimu nínú hadith Ibn Umar bin Nas arimu nínú hadith ẹlẹ́ẹ̀kejì ibn Qiyas ẹni tí ó pa àwọn èèyàn láṣẹ an-nas tí ò ní sí fọ́ọ̀dọ̀ ó làwọn olórí wọn ẹ jẹ́ kí mú mas'ala ìkẹta kan fi kún mas'ala ìkápò mẹ́ tọ́ì nílùú tiwa ìta wá ló wà ní irú ipò yẹn ta ni sultan ló wà bẹ̀ kí ló dé ta sọ pé sultan ni torí pé òun ìjọba gbé fún Bọ́lá Tinubu ló yẹ kó sọ bẹ́ẹ̀ fún wa sáàmọ́ bẹ́ẹ̀ àbá àmọ́ ni tí Tinubu bá sọ pé ìjọba báyìí lágbà ẹ̀kọ́ sẹ́mi náà òun lá tẹ̀lé o ẹni tó bá yà pé ó ní ká mú ẹjù sí kíríkìrí àwọn tó sọ pọ́gbọ̀n lágbà tó bá ṣe pé Tinubu ló sọ bẹ́ẹ̀ ṣé wọ́n láwọn ògbà wọn ò tó bẹ́ẹ̀ ẹjù wọn sí nìkan tí wọ́n ti ní rọrùn fún bí 48 hours àpọ́nlé oníkálukú torí pé ó wà ń ta ń sọ̀rọ̀ ní ẹni tọ́lọ́pàá bá mú ọlọ́mọdé àríbìtì náà yóò mọ̀ fún òjẹ́ kankan wọ́n kọ́kọ́ yọ fìlà lórí rẹ̀ náà wọ́n yọ okùn ní wọ́n wà á tì sí ẹ̀yìn ṣe wá rí tàbí gbogbo gàràgàràgàràgàrà ara ọ̀sẹ̀ kí ni abára òní balẹ̀ tó bá wọ kóòtù wọ́n ní o tú kóòtù ọmọ ẹ̀ wọ́n tú táì ọ̀rọ̀ ẹ̀ wọ́n gba kóòtù ní wọ́n gba bẹ́ẹ̀tì ní ọwọ́ ẹ̀ kí ló kàn ó túmọ̀ sí pé àwọn nǹkan yẹn la fi máa ń ṣe ètìzáàz àwọn kan tá a fi máa ń ṣe yìí yẹn ṣùgbọ́n jẹ́ mùsùlùmí tí ó máa gbórí káàkiri títì ó tí ìwà bí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ gba yìí lọ́wọ́ wọ́n kọ́kọ́ bọ́ filẹ̀ so tó bá fẹ́ múra yìí défìlà torí àmọ́ mọ̀ nǹkan pẹ̀lú opposite pẹ̀lú ìdàkejì so tí Tinubu bá sọ pé ọ̀la ní àwẹ̀ tí wọ́n bí ẹni kankan dá ó bí dá ẹni tó ń yọ gọ́ọ̀nà odidi state tẹ yọ́gbù ẹ̀fì mí sí wọ́n láwọn òfẹ́ ní tààlẹ̀ ń bá rí ọkó sójà síta ìtànpè ní sultan yẹn ìwọ́n tó bá gáì sultan ìtànpè ní sultan ta ni òun wá gbé agbára yẹn fún lórí àwẹ̀ ẹ jẹ́ ká jọ sọ ta ló gbé fún tó bá ti ń yapa sultan lórí ọ̀rọ̀ ìfún yapa wàlíyù láàfin gàgà lórí ọ̀rọ̀ yìí lọ gbọ́yé bẹ́ẹ̀ èyí tó bá ti wọ agbádá tó wà lùkímbà tó sọ pé tẹ́lẹ̀ haúsá náà fi ń sọ ó ti yẹ́ everybody ní ìsẹ̀ ìbò náà fi ń sọ nìsí nígbà náà wọ́n ní sultan kìí sọ haúsá kìí sọ èdè míì nínú ààfin gbogbo yẹn ti change nìsí torí pé oníkálukú ti dá iṣẹ́ mi pọ̀ ju tí mo rò lọ ẹnìkan sọ ní àgbèkó lọ́dọ̀ sultan àgbè lọ sí mo ní ìwọ ló gbé síbẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ti ẹ̀yà ọ̀gọ̀dí ẹgbẹ́ wà nínú o fẹ́ gbé nǹkan kú omi kan lọ síbi kan ní ibi tí ó ti gbé kú èèyàn tí ìwọ ló gbé síbẹ̀ tẹ́lẹ̀ ìwọ wo ta ni wọ́ ta ni ẹ́ láwùjọ ṣe rí pé gbogbo àwọn orú àwọn ọ̀rọ̀ yìí àìmọ̀ àwọn ara ẹni náà máa ń kún kí ẹ mọ̀ àwọn ara rẹ̀ dáa èyí tí mo fẹ́ sọ ṣe yìí wọn ò fi mí sí ẹ̀sùn ní ilé sọ̀rọ̀ rẹ̀ mi sí ní àyè kí n máa sọ̀rọ̀ rẹ̀ ó dá káwọn èèyàn mọ ìwọ̀n ara àwọn gbé kò ní sultan ibo ní ìwọ ta níwọ̀
níjọ́ tó ń sọ gan kò dé fìlà ń ṣe ìwọ tó dàbí ọmọ gáràjì ìwọ ló mọ̀ sọ̀rọ̀ fún gbogbo àwa mùsùlùmí yòókù àwọn yóò tẹ̀ márùn ìwọ tó dàbí ọmọ gáràjì. Ọlọ́run kó jọ kó ṣàánú wa so nítorí náà a kì í dá gbà àwẹ̀ o ìjọba ni ó sọ fún wa ó pé ká ṣe kí ni o nígbàtí ní 2001 ẹnìkan rán mi létí ọ̀rọ̀ yìí níjọ́ Sunday tó kọjá kí ló ní Sunday níjọ́ Saturday lánàá àná ni a lọ sí Ọ̀fàkó lánàá 2001 àwa lọ sílé Haúsá 14 ni wá a ní afẹ́ lọ mọ bóò ni wọ́n ṣe ń rí oṣù bóò ni wọ́n ṣe ń sọ̀rọ̀ oṣù nígbà náà mọ́chídò sàrántí mọ́chídò àwẹ̀ kéṣe àwẹ̀ iléyá takora wọn àṣẹléyá níjọ́ Àrafà àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí pàtà àwọn bíbí ìwọ̀n ti ṣaláì mọ̀ká ìkọ́ ẹ jẹ́ ká mú kíní ìmọ̀ tó bá rí àwọn kan tí onímọ̀ wà láàrin wọn tí wọ́n bá ń ṣe kankan wọ́n tètè sọ pé tán ṣe ò lẹ́tọ̀ọ́ farabalẹ̀ ọ ká má bàa yọ sí ọ níbi tó rò wákàtí dá láì mọ̀ká tó àwọn èèyàn kan báwọn sá ṣe wáyé onímọ̀ kọ́ láàrin wọn wàlá onímọ̀ tó lẹ́kọ̀ọ́ tó yanjú pọ̀ láàrin ẹnìkan sọ̀rọ̀ vice president fún ilẹ̀ mẹ́ta tẹ́ẹ̀mọ̀ yìí ṣẹ̀tìmá yìí wọ́n lọ́mọ kan kakura wá pé ọmọ yẹn wá pé wá kìrá olùkà kìrá olùmọ̀ ó wá ní ọya kábì fún mi ó wá ń fún ọmọ yẹn níbi tí ó ká ṣẹ̀tìmá tí èèyàn lè rò kó há Quran parí gbèlè tàṣẹ pé yóò ní rí wáyà Quran lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀ṣùkọ́ nìyẹn káwọn tó kàwé Quran àkọ́kọ́ fi máa ń kẹ́lẹ̀ ẹ̀rí bí ọpọlọ bọ̀bọ̀ náà pé ni ẹ distance tó bá ń sọ̀rọ̀ wọ́n wá pé wọ́n kìrá ló mọ̀ ìwáyà wọn ló mọ̀ wọ́n ká ẹni tí ó béèrè pé ìwáyà tó mọ̀ yàtọ̀ pé nǹkankan wà tó jẹ́ ìwáyà kà fún mi kí n gbọ́ ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni Àtíkù náà Àtíkù há Quran parí gbọ́ lábáwá ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ lọ béèrè òṣèlú a máa bá nǹkan jẹ́ ni Ọlọ́run má bà wá jẹ́ o àti àwọn náà o kó mọ́ dàbí pé a fi ń bú wọn àfi bú àfi sọ̀rọ̀ ni so nítorí náà a kì í dá gbà àwẹ̀ a kì í dá bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba ní ọ̀sán nílùú tiwa Sultan ló wà láàyè wọ́n dààmú ara wọ́n pè anybody ẹ tẹlifóònù wọ́n sáàdó lórí tẹlifíṣàn àbí rédíò rẹ̀ wọ́n ti róṣù ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ti róṣù ẹ parí àwẹ̀ kò sí tó kàn wọ́n rí ní oṣù àwa lọ bẹ̀ gẹ́gẹ́ àfẹ́ lọ wá kí ni ẹ̀kọ́ ọ̀bẹ̀ níta kọ́kọ́ rí ni wípé wọ́n ní chairman àgọ́ kọ́mítì tó ń wà ní àmójútó oṣù chairman wọ́n ní kọ́mítì moon sighting committee ṣẹ́yìn ní lẹ́kọ̀ọ́ ṣẹ́yìn ní lágége tẹ́ẹ̀bà ní Lagos State tẹ́ẹ̀lé ní lágége torí pé Agége one small place ní ààyè kan péré ní lẹ́kọ̀ọ́ ṣé rí àwọn èèyàn ò mọ̀ wọn ara wọn ni Lagos State ò ní bó o ní Agége ṣe fẹ́ ní ẹ kéré púpọ̀ sí ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ kéré púpọ̀ ìmọ̀ yín kéré ìṣesí yín kéré ìwà yín kéré ìdí èèyàn yín kéré sí ọ̀rọ̀ náà wallahi alhaqqu an yuqal min babi nasiha lele kese min babi ta'yin ya ma la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún yẹn so kò sí a kì í dá bẹ̀rẹ̀ àwẹ̀ a kì í dá parí àwẹ̀ ìjọba ni ó sọ pé ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba ni ó sọ pé ẹ parí àwẹ̀ àwa béèrè wọn á fi hàn wá nígbà náà 36 or 37 years behind sẹ́yìn ní data tí wọ́n ní lọ́wọ́ a lọ ilé bàbá professor náà o 35 years sẹ́yìn kí wá ṣe Ramadan nìkan gbogbo oṣù ni wọ́n ní gbogbo oṣù Muharram Safar Rabiul Awwal gbogbo ẹ̀ títí dé Ramadan ẹni tó ẹgbẹ́ Ramadan nìkan lẹ́mọ̀ tí Ramadan bá ti parí ẹlòmí ò fẹ́ mú oṣù táwà wọn àwọn ẹni wà máa pariwo pọ́gbọ́n làwọn ó gbà ẹ̀rí pé nǹkan ń ṣẹlẹ̀ ní kò dáa wallahi kò dáa
wọ́n ní tí ojú bá ṣe pin ká yọ ká fi hàn àbí tí òwe Yorùbá wọn ṣe mo pa á dá tí wọ́n ti ń pa náà kò dá ikọ́ kò dá ọlọ́run kó jọ pé àwọ̀ yẹ̀ jù ara nǹkan ńlá tó ṣe ó wá di fọ́ọ̀dọ̀ ó tẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti lajú o àwọn ọmọ wọn míì náà ti lajú o kódà mo gbọ́ àpá kan láàrin wọn mẹ́sẹ̀jì ẹ̀ mo ní lórí fóònù tó sọ pé bàbá tó kú ìkòrò ọmọ rẹ̀ fílẹ̀ mo ní mẹ́sẹ̀jì ẹ̀ kan ní wọn náà ó wá jí ọ̀rọ̀ yẹn títí nígbà tó rí pé kò sí ọ̀dà pé òdodo gangan wá dìbì jáde ọlọ́run kó yàwá yẹ iṣu so lórí ọ̀rọ̀ yẹn àwa tá a sọdún láàárọ̀ ní ṣe òkè àwa la tẹ̀lé hadith àwa la tẹ̀lé wahyu àwa la tẹ̀lé ànábì kò sí ìfẹ́ ẹnu ń bẹ̀ wọ́n á máa bìyàn léèrè lọ́rùn kí ló dé tó gbà wẹ̀ ẹjọ́ sàn pé àwọn sọ pé ti róṣù àwọn olórí sọ pé ká gbà wẹ̀ làkúta ẹni tó gbà wẹ̀ ẹjọ́ ọmọdé kan léèrè kí ló dé tó fi róṣù tó fi gbà wẹ̀ kí ni ó sọ ní Saudi wọn á róṣù wọn á ṣe kíníkà oṣù láti kẹ́kẹ́ ẹ̀ mọ̀ àwọn àròjọ torí ọlọ́run bó padà béèrè gbogbo ẹ̀ wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin àwọn tá a rán àbí wọn àwọn tá a rán àwọn òjíṣẹ́ ọlọ́run bá sí àbí àwọn ẹlẹ́yìn rere ọlọ́run kó ṣàánú wa eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ báyìí lẹ́nu mẹ́ta yìí ṣùgbọ́n àwọn èèyàn ọlọ́run bá ràn wọ́n lọ́wọ́ àwọn ikọ̀ à ń pariwo sọ òdodo fáwọn ẹni kódà àwọn mímu wọn gan tẹ̀lé wọn gẹ́gẹ́ bá a ṣe sẹ́lẹ̀ àdáwò ní kọ́lọ́n ló yà wáyé jù nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo rò ó pé àwọn ikọ̀ àwa pọ̀ tá a lọ sí umrah lọ́dún kó Abu Abdurrahman ẹ̀rí gbogbo wọn ṣáà fresh ní nínú gbọ́n wọn ló nà wá atẹ́gùn Maka àti Medina fẹ́ sí wọn mufti da sayyidul qaw so mufti Abu Abdurrahman Abu Abdullahi ẹjì mo kàn gbọ́n dé wọn ni mo ti dé Madina ní àánà bọ̀ ti dé Maka ọwọ́ ọlọ́run gbà ní ìjọsìn ọlọ́run forí sí ọlọ́run falẹ̀ mamlaka Abu Ahmad mudir àwọn náà lọ Abu Ahmad mudir àwọn náà lọ Abu Ishaq náà lọ ẹ̀rí pé àwọn èèyàn lọ gan Abu Ishaq náà lọ they are big men they are all big men Abu Ishaq náà lọ ká ló tún lọ again abẹ́ntìmí ìbámọ̀ tó bá lọ Abu Abdullahi ẹlẹ́ran náà lọ Abu Abdullahi ẹlẹ́ran dà wọ́n ò tí dé wọ́n sì ń sinmi lọ́wọ́ Mẹ́dínà kẹ́mi ọlá ogun o ọlọ́run bá kó fàlì baríkà sí gbogbo àwa yòókù náà ọlọ́run bó máa mú wa lọ mi sọ pé ọlọ́run mú wa lọ ọlọ́run máa mú wa lọ torí pé Ànábì sallallahu alaihi wa sallam ó gbẹ wá ló ń gbẹ ìmáa lọ kò gbẹ wá ló ń gbẹ pé ká lọ ó gbẹ wá ló ń gbẹ ìmáa lọ ó ní alayhi salatu wassalam hadithu Abdullahi ibn Mas'ud ni ó ní tabi'u bayna al-hajj wal-umrah ẹ fi hajj ìtumọ̀ méjìlá àfáà fún ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wo méjèèjì ó ní tabi'u bayna al-hajj wal-umrah bẹ́ẹ̀ ṣe ń lọ hajj ẹ fi umrah tẹ̀lé tẹ́lá tún lọ hajj ẹ tún lọ umrah tẹ́lá tún lọ hajj ẹ tún lọ umrah tẹ́lá tún lọ hajj ẹ tún lọ umrah bayna al-hajj wal-umrah ìtumọ̀ kan ìtumọ̀ kejì tabi'u bayna al-hajj wal-umrah ẹ lọ hajj ẹ tún ṣe kí ni ẹ lọ umrah ó ní fa innahuma pépé nǹkan méjì yanfiyani al-faqra waz-zunub wọ́n máa ń lé òṣì àti ẹ̀ṣẹ̀ kánú àfà wọ́n ní yóò lé òṣì lọ ìyẹn ni pé àlámọ̀rí ayé èèyàn yóò dá waz-zunub ọ̀run èèyàn náà dá tí ìṣẹ́ bá kúrò nínú ìṣẹ́ àlámọ̀rí ayé èèyàn dùnyẹ̀wìyà àti èèyàn yóò dá tí ẹ̀ṣẹ̀ bá kúrò ní ọrùn èèyàn ọ̀run ńkọ́ yóò wá sunwọ̀n
ayé rẹ̀ ó da ọ̀run rẹ̀ ó da. àwọn ẹ̀wọ̀n kẹ́ bó ní ẹ fẹ́ lówó oògùn owó kan nìyẹn o wàláhì ẹ máa lọ umrah ẹni tó bá fẹ́ lówó máa lọ umrah ó lówó àṣírí rẹ̀ ò sì ní tú ọlọ́run bó sì máa yà ọ́ ya ẹ̀ṣẹ̀ àìsìn rẹ̀ ó máa yanjú nìyẹn ayé ó yanjú ẹ̀sìn ó yanjú. ó ní fa innahuma àwọn kan méjì wọ́n máa ń lé ẹ̀ṣẹ̀ àti òṣì wọ́n máa ń lé jìnnà sí i tó ṣe pàtàkì ẹni tó bá fẹ́ kí ẹ̀ṣẹ̀ àtòṣì jìnnà sóun máa lọ umrah lọ hajj lọ umrah so abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kó máa mú wa lọ́wọ́ ní sọ pé kó mú wa lọ́wọ́ torí pé ọlọ́run ní máa mú èèyàn lọ ìgbà míì yóò lò ó lọ Abu Abdurrahman kó yóò lò ó lọ yóò lálàáfíà yóò wù láti lọ ṣùgbọ́n ọlọ́run bò ní yọ̀ǹda ikhwa kò sí ètà àti ìrírí bẹ́ẹ̀ ó lò ó lọ́lá ó ní gbogbo lálàáfíà ó wà ní ó dé airport gan kódà ó mọ̀ wọ àwọn tó ń gun airport náà ò sì ní lọ ó náwó ní ìgbà hasbunallahu ó rọ àgbà kam so tó bá ti wá ń pè ọlọ́run ní máa mú èèyàn lọ́kàgbà kò mú mi lọ lọ́dún yóò tún mú ọ lọ ńgbà mi so ọlọ́run ló máa mú èèyàn lọ gbọ́n ikú àtàdákọ̀ tí ń bá sọ iye tí wọ́n fi lọ yóò yà lẹ́nu sí ìtìtàn bá lọ kó ẹ̀rí Abu Abdurrahman tó fresh ni 5 star ní Maka 5 star Medina Abu Yunus àwọn náà lọ́kó ẹ gbogbo wọn ẹ̀kẹ́ dán áfẹ́ lè sọ pé wọ́n gbà wẹ̀ gan tí ọkàn bá balẹ̀ tó pé ṣe rí tíyàn bá bẹ lọ́hùn yóò dàbí ipò ti gbà ọ̀rẹ́ ní báyìí tí kò tí ì rí o ṣùgbọ́n ọkàn ó ti sọ pé mọ̀wọ̀ rí àdúrà mi ti gbà bẹ́ẹ̀ ló ṣe máa ń rí ọkàn ó wà tutù ojú ó tutù ara ó balẹ̀ tíyàn bá sùn báyìí èyí ó máa lálàá oríṣiríṣi àládáadáa ní òkè ṣàlà wọnàwọnà tí ó máa sádìde lórí bẹ́ẹ̀dì o èyí ó máa lálàá inú ẹ ó dùn ọkàn ó túká so kọ́lọ́n bá kó gbà ní ìjọsìn kọ́lọ́n bá ó foríjì gbogbo wa o nǹkan ìdùnnú ó tó sọ pẹ̀lú ògọ́lọ́n gbogbo wa náà táwa bí iná a máa lọ déédéé ni o bẹ́ẹ̀ a máa lọ déédéé àwọn sálàf kan ṣe máa ń ṣe ni Al-Imam Sufyan ibn Uyayna 70 ní hajj tí wọ́n ṣe 70 wọ́n kú lọ́mọ ọdún 81 àbí 82 wọ́n ṣe hajj ní 70 times bọ́ọ̀lù ṣe rí Sheikh Al-Albani 35 Sheikh Bin Baz 40 or 45 ṣe nǹkan táwọn sálàf máa ń ṣe lọ hajj lọ umrah àwọn tó ṣe tó pọ̀ gan wà òun náà sálàf lọ́n kójọ kó ṣàánú kójọ kó pèsè fún wa tó bá fún wa lówó jù báyìí lọ níta fi máa ṣe náà nù so kó fún wa tó pọ̀ ṣẹ́rí kí sọ fulus kẹrántí ọmọ haúsá fulus aláìwú ṣe máa ń rí ni ọlọ́run sì fún fulus so gbogbo nǹkan táwa náà dojú ẹ̀kọ́ ọlọ́run kọ́lọ́run kójọ kó ṣe fún wa ó tó sọ ìka tó tún ṣẹlẹ̀ tó sọ eléyìí ò dùn mọ́ wa wàláhì kò dùn mọ́ wa ṣùgbọ́n àìdùnmọ́ wa yẹn kìí ṣe tí a lè sọ pé àfẹ́ torí pé fẹ́ mọ́fẹ́ kò kàn wá kò sí lọ́wọ́ wa kò sí ní ìkápá wa a ní ìkápá ká ṣe ká má ṣe àníkàpá ìkápá Olúwa Ọba dẹ́dà ló wá subhanahu ó ní kánú àwọn àfáà wa àgbà bá máa sọ Yorùbá lọ but máa change sílé ìbùnú sí Sheikh Abu Ishaq Al-Huwaini afẹ́ mọ́ mọ́kọ̀ wọn Abu Ishaq Al-Huwaini táwọn kan bá kọ tíra wọn Abu Ishaq Al-Huwaini ní wọ́n kọ sí tíra wọn wọ́n kàn kọ Abu Ishaq Al-Huwaini tíra wọn kan ní Awdhul Jani bi tasdid al-awham fi mu'jamay Tabarani
wọ́n mú Mu'jamu Tabarani as-Saghir àti al-Awsat. Mu'jamu Tabarani as-Saghir tírà ńlá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ báyìí juz'u kan tahqiq Sheikh Hamdi Abdul Majid as-Salaf ó tóbi bọ̀rọ̀kọ̀tẹ̀ ẹ̀yọ̀kan òun àti al-Mu'jamu al-Awsat. Nuskha tèmi Mu'jamu al-Awsat 10 volumes kìí ṣe nuskha orí fóònù, nuskha gàgà tí a tàn tẹ̀. Torí gbàmí ìta bá ń sọ̀rọ̀ tí àwọn èèyàn kan sọ pé ògbó orí fóònù torí pé tó ń ṣe nìyẹn òun ò rántí àkómọ̀ká torí fóònù só ló jẹ́ kí n máa là á kí wọ́n bá dàbí tasrihu bí milki kìtàbà só ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. 6 volumes ní tírà yìí Awdul Jani, 6 volumes. Wọ́n mú al-Mu'jam as-Saghir àti al-Mu'jam al-Awsat ti Imam Tabarani 10 volumes àti volume lákà. Ibi tí al-Imam Tabarani ó ti sọ fún wa pé infarada bihi fulan, wọ́n sọ pé lágbájá mi náà gbà wá ó wà nígbà yìí. Imam Tabarani sọ pé hadisi ẹnìkan bá ẹnìkan ló gbà wá, ẹlòmíì ò gbà wá. Àfáà sọ pé ẹlòmíì náà gbà wá ó wà nù tírà báyìí. Bó ló ṣe yẹ ẹni tí ó ṣe kò ní wo tí a Tabarani imam Abul Qasim àfáà gbani wọ́n tẹ̀lé àsìkò àwọn Imam Ahmad, Imam Tabarani. Tábà bá wá sọ̀rọ̀ fáni la rahimakallah ìtẹ́sọ̀ ọlọ́run bá kó bá wá kẹ́yìn kìí ṣe bó ṣe rí ẹ ẹlòmíì náà gba hadisi wọn wà sọbi tó wa ẹni tó bá mọ bí jamul asanid ṣe pàtàkì tó nínú ilmul hadith yóò mọ pàtàkì kàtà sọ. Ó máa mú ọ̀rọ̀ kan wá pẹ̀lú ìsinádù kan sọ pé pẹ̀lú ìsinádù yìí kò lè wọlé àfi kó lọ mú ìsinádù ní wa. tí Tabarani bá sọ pé hadith yẹn ìsinádù ẹyọ kan lónìí àfáà sọ pé àwọn ní mi yóò wúlò fún àbí òní wúlò. Pàtàkì Awdul Jani 6 volumes. 6 months. Nígbà tí mo ní ọdún tí umrah tí mo ti rà mo wá ya ìlú wọn ti di rahimahullah báyìí kó mo á sọ mo ní Awdul Jani wọ́n ní hé o ní Awdul Jani ó yà ọ́ ní ká àwọn ṣẹ̀ṣẹ̀ gbé jáde mo ní bẹ́ẹ̀ ara tíra àwọn tó tuntun tó jáde Awdul Jani ó wúlò pọ̀jù tẹ́ bá ka muqaddima bí 120 pages ni wọ́n fi ń ṣe rọ́dù fún Gumari nínú tí àkàtúntò ṣe wọ́n kìbọ̀ bí ní muqaddima wallahi owó ló púpọ̀ jù. Ó dàbí ká sọ pé àgbẹ̀ ó ra drone tí ó mọ̀ bá fọ́n kẹ́míkà sórí oko bóò ni ó ṣe wúlò fún tó bóò ni ó ṣe máa kẹ́ ẹ tó ìtìrà ìṣẹ́rí nìyẹn lẹ́yìn tó bá jẹ́ àgbẹ̀ ìmọ̀ hadith pé tó ń mójútó nìyẹn torí gbogbo akẹ́kọ̀ọ́ ló ní tó ń mójútó ẹlòmí orin ló mójútó ń kọrin bẹ́ẹ̀ abala ìmọ̀kan nìyẹn náà oríṣiríṣi ìmọ̀kan ní pàtàkì wọn lọ́dọ̀ tiwọn ni yóò ṣe bẹ́ẹ̀ abala kan nìyẹn ẹlòmí fi kí yàtọ̀ àwọn àfáà ló mójútó àfáà làgbẹ́sà sọ báyìí àfáà làgbẹ́sà sọ ẹlòmí kìrọ̀ àti ló mójútó ẹni kìrọ̀ àtẹ̀bámu wáyé ó báyìí ká tó ń mójútó nìyẹn nǹkan kankan lè yún náà ṣùgbọ́n ká sọ pé ọ̀rọ̀ ìfẹsẹ̀múlẹ̀ lọ́dọ̀ ànábì àbí òfẹsẹ̀múlẹ̀ iṣẹ́ kan ni lọ́tọ̀ ọ̀tọ̀ ni ó yàtọ̀ iṣẹ́ ọ̀tọ̀ ni tó máa mójútó lójoojúmọ́ tó máa wò lójoojúmọ́ tó máa lọ bọ̀ gbogbo gbèsè ayé rẹ̀ tí ó dà ní ń taari lọ́dọ̀ Sheikh Abu Ishaq ẹnìkan sọ fún mi lọ́sàn yìí ó ní àáfàá náà nìkìníkà èmi ti mọ̀ mọ́ wọn ti pẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí rẹ̀ pé bí pé ká sọ pé ànábì wọ́n ń wo ànábì báyìí wọ́n ń sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ náà gbogbo ẹ̀mí taratara kárakára ni wọ́n fi máa ń sọ̀rọ̀ bàbá náà ṣàìsí kọ́lọ̀n kójọ kó bá àforíjì wọn kọ́lọ̀n kójọ kó bá àforíjì wọn. Ìgbà tí mo gbọ́ pé wọ́n ní diabetes ó ti pẹ́ bí ọdún 2 sísìn kódà wọ́n gé wọn lẹ́sẹ̀ diabetes yẹn gé wọn lẹ́sẹ̀ ṣé o gbàtà ṣe kí ni mo ti bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ Ọlọ́run tó bá kú ọjọ́ kan tí wàá bẹ òkú jẹ́ ń rí o jẹ́ ń pàdé rẹ o májì òkú àfi pé kí n pàdé ẹ̀ ya Allah mo lọ Káàbà lọ sàdúà rẹ̀ Ọlọ́run bàbá ẹ̀ májì òkú àfi kí n kọ́kọ́ pàdé rẹ o ó sì gba àdúrà náà fún èyí just 1 year after
níbo la bá máa gbójú sí àbáwọn yẹn pàdé àjàǹfààní ojúkorojú torí àǹfààní ojúkorojú yàtọ̀ àǹfààní kojúkojú ó yàtọ̀ sí àǹfààní à ń gbọ́ késẹ̀ tí wọn àbá ń kàtírà wọn. a lọ sí Doha àwọn mo wá lọ jọ́ mẹ́fà mo lò nílùú náà nígbà náà bàbá yà pàdé ọ̀rẹ́ wa kátà kọ́kọ́ pàdé ó sọ fún wọn ní àwọn ọmọ rí ìbúlá láàzúnù anákàtàrà òun rò pé máa yóò yà ní ti ẹ̀dá lọ kọ́tọ́rí mo ní Sheikh mo wá rí kí ní wọ́n ní òun gbọ́pọ́n sí gan lẹ́nu jọ mẹ́ta ẹ̀ ṣe bó ṣe ń sọ ṣí wà á rí báyìí mo kàn ń wò báyìí pé tí mo ní appointment lálẹ́ òní wọ́n sọ fún mi pé ẹ máa rí bí ti ẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ a máa wá bí òní lè fèsì pé máa wá láti Nàìjíríà àádẹ́lù tí àfáà náà wà lórí kódà tó wà lórí bẹ́ẹ̀dì tí ó ti kú mo gbọ́dọ̀ rí tó mi dá ọ̀rọ̀ yẹn lóhùn azá àṣètò ìkànnà ẹ̀fà ń bá ní ká wá kírun ní mọ́sáàsì wọn mọ́sáàsì ilé wọn torí wọn ò jẹ́ lè mọ́ mọ́ mọ́sáàsì ara nǹkan tá a mọ́ sọ jẹ́ lè mọ́ mọ́sáàsì nǹkan mí lè yìí ṣùgbọ́n àwọn ni bàbá fa àwọn lìmọ́mù àwọn mọ́sálásí tàbá ṣètò bá lọ sọ di masjid náà irun magrib ní irun náà níjọ́ náà ikhwa mo wọlé báyìí mo wọ ẹgbẹ́ mi báyìí mo kàrí tán kọjá lẹ́gbẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ ìmáàmù wà lórí rúkú rákà àkọ́kọ́ magrib làwa wọlé so bí mo ṣe sílẹ̀kùn ẹ̀kọ́ níbi tí ayé ti dẹrùn dáadáa ní sílẹ̀kùn mọ́sáàsí lẹ̀ báyìí tẹ́ bá ti sílẹ̀kùn ilẹ̀kùn yóò tì fún rẹ̀ torí pé sí wà nù mọ́sáàsí níbẹ̀ ṣe jókòó ara yóò tutù mí níjọ àbí afa Abdul Hakim adéòtí àbí mọ́sáàsí gbogbo tutù mí níjọ so bí mo ṣe wọlé ilẹ̀kùn yẹn ti tì fún rẹ̀ mo wá ṣe rúkó hadith kan mo fi ń tẹ̀lé o àṣà àfa ń bọ̀ lẹ́yìn mi mọ̀ mí rí wọn ilé àlọ́ àlálẹ̀ mi ti jáde àwọn ń bọ̀ láti ilé mo wọ masjid àmùkàṣe rúkú ní hadithu Abi Bakra n bá ń dá bábà lọ gbàgbà lórí rúkú afáwà kọjá lẹ́gbẹ̀ẹ́ mi káwọn tó dé sáfù ìmáàmù ti dìde chẹ́gbọ́n ti jẹ́ gbèsè rákàkà èmi ti ní rákà yẹn mo ṣe bẹ́ẹ̀ dé sáfù èèyàn méjì ló là wá ní àwọn akímọ́gírì gbàtẹ́mi sálámà àwọn ń san rákà ọ̀rọ̀ ìpadà dọ̀rọ̀ so ńgbàtí asálámà ọmọ wọn haisa tẹ́ẹ̀rí wọn ọ̀rẹ́ mi ni ó wà ájọ wà lórí WhatsApp àmọ́ WhatsApp àṣekànnà ikú àti mẹ́sẹ̀jì ẹ̀ pé lágbájá ń bọ̀ jọ dé orí àfà ọmọ ìyá mi náà ọlọ́mbà san lẹ́sàn lórí èmi yìí mi kìí ṣe bí pé èèyàn ò ṣe ní láǹfààní tó bá ṣe ní láǹfààní lẹ́ẹ̀kan ẹ̀kan wàláì nígbàgbé ẹ̀ fún ọ èmi náà mọ retí ètè mi náà ṣe fún ọ padà Ọlọ́run jẹ́ kí n rí ṣe fún apá náà padà ó ti wá pé ọmọ bàbá yẹn pé lágbájá ń bọ̀ ó fẹ́ rí àfà so ọ̀nà méjì ni àwọn ikú àtàgbé ọ̀hún àti ẹni tó ti mẹ́sẹ̀jì ọmọ àfà pé ń bọ̀ so wọ́n ti jọ wá ń sọ̀rọ̀ ojú wa pàdé wọ́n ṣe ń sọ pé àwọn tí ọ̀gá náà àwọn ìyá wa láti Nàìjíríà kiri kẹ̀kẹ́ wọ́n ní òun ti gbọ́ ẹnìkan ti sọ fún òun wípé òun bọ̀ ṣùgbọ́n ara Sheikh ya wọ́n kírun ní irun ẹni tí ẹ rí pé ara wọn yá wàláhì wọ́n dorí kọlẹ̀ báyìí wọ́n gbàgbọ́n tún sálámà ní fún olè sọ̀rọ̀ wọ́n fẹ́ gbójú sókè báyìí wọ́n sáà tipátipá ni wọ́n fi gbójú sókè ọmọ wọn wá sọ pé ara wọn ò yá kíníkà báwo ló ṣe ṣe àmì yóò ṣe tí mo ti ń rí wọn báyìí ẹ̀ọ̀kẹ́ ẹnìkan tí ń kọ́kọ́ sọ pé àṣẹ lè rí wọn ní ìdáyẹ̀ lọ bó tún wá rí wọn tán yóò ṣe ìkwà ẹgbọ́ ilé èyàn a máa gún àfà lábẹ́rẹ́ kò fẹ́ rí ọ tẹ́lẹ̀ yóò tẹ́ ẹni fún ọ mú ní àwọn ìkwà bá ní wákàtí kan ó pọ̀ jù kí n jú jẹ́ bí 30 minutes mú ní 30 minutes gan pọ̀ ẹjá ṣe ní 10
kì í ṣe 10 minutes ni mò ń wá o ìyẹn mọ̀ gbọ́ mo ní 30 minutes ti pọ̀jù èèyàn wá láti Nàìjíríà ẹ wá fún mi 30 minutes tí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bí wọ́n mo ní nǹkan ọmọ tí mo kó wá tí mo fẹ́ bí wọ́n nítorí pé ẹni yìí huwa a'lamu ahli al-ardi bi mustadrak hakim mustadrak hakim ní ìsàbò bí hadith 7,000 ló wà náà ní gbogbo àwátá wà lórílẹ̀ olónímọ̀ tí a náà jù tíra hadith mustadrak níjọ́ kan afá sọ wípé sahihul Bukhari indi ka mushaf Bukhari sẹ́ Bukhari lọ́dọ̀ mi bí kíni mushaf Qur'an ẹ lọ gbọ́ sẹ́rù wọn lórí Bukhari kankan pé sí tàkàlù fún bẹ́ẹ̀ ẹ máa rò pé àti àwọn àti Bukhari náà jọ ṣe tíra ní Sheikh Abu Ishaq ẹgbọ́n tí Sheikh Albani sọ pa wọn rahimahullah al-Imam al-Albani wọ́n ní bàbá yìí ọ̀rọ̀ pọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ọbọ̀ wọ́n wá fẹ́ sọ̀rọ̀ nípa Sheikh Abu Ishaq al-Huwaini hafidhahullah lámọ́ sọ tẹ́lẹ̀ ó ti di kíni rahimahullah kọ́lọ̀ bá kójọ kó bá wa kẹwọn kọ́lọ̀ kójọ kó bá wa jẹ wọn kọ́lọ̀ kójọ kó bá wa fẹ̀sàárè wọn kó ṣe ikú ní ìsinmi fún wọn àti ìgbádùn fún wọn àti ìkẹ́ fún wọn ó ti ṣẹ̀yìn wọn ní iyì náà kó lékún iyì náà kó mọ́ bàjẹ́ ẹ̀yìn iyì náà sì dáa à ń bọ̀ bẹ́ẹ̀ mo rò pé màá mẹ́rin débẹ̀ tọ́lọ́ bá yọ̀ǹda kí ni ẹ̀yìn náà àwọn ọmọ wọn àwọn tá a pàdé tá a ti rí àti ọmọ ọmọ wọn lọ́mọ ọmọ méjì tó ti ń kọ tí àti mo mú dání àti rí àkí ọmọ ọmọ wọn ló kọ Amru Abdul-Azim Al-Huwaini Abdul-Azim lọ́mọ ọmọ tí ẹ̀ ní Amru ń ló ti tíra yìí àti rí àkí bí ahadith qawwaha al-Albani وضعفها الحويني أبو إسحاق àwọn àhàdísì ṣe kàlàyé sọ pé àhàdísì yìí ó fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n Abu Ishaq gbà ṣe àhàdísì yìí ó fẹsẹ̀ múlẹ̀ o àsìkò wọ́n tún sọ pé Albani ò ṣe dá àwọn ibi tó sọ ìkejì náà wà àwọn ibi tó sì ti jọ wá pápọ̀ àwọn wà kí ni Sheikh Al-Albani rahimahullah al-imam kí làwọn gangan sọ nípa bàbá yìí torí pé àwọn ọmọ kéékèèké kan tẹ́nu ò tí gbòó wọ́n máa sọ̀rọ̀ wọn ṣùgbọ́n jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí àwọn àfáàsù al-Imam al-Albani ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó wà ní silsilatul ahadith as-sahiha ara àléébù àwọn ọ̀dọ́ lónìí yàn wallahi ń bàtà wà nílé bọ̀ owó sílsílà yìí àgbọ̀n yẹ́bùyẹ́bù especially sahiha ẹlòmí ò ní kò máa nǹkan ò ká nǹkan kò wọ́n kà sọ pé ṣe Al-Albani ni kò máa rírì àfà láti mímọ̀ pàtàkì ìmọ̀ àfà yẹn tí àfà bá mọ̀ kò mọ̀ ìmọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ wọn padà jẹ́ pé mo ti stop ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Sheikh Abu Ishaq mo ti dá gómìnà ká lè mọ irú ẹni tí àfà yìí jẹ́ al-Imam al-Albani rahimahullah nínú silsilatul ahadith as-sahiha kí tí àti máa kó dání ọmọ bá pọ̀ ní bá kó gangan wá ọ̀rọ̀ yìí wá mẹ́wọ̀n wọ́n ní rahimahullah nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ma'a annani a'tarifu lahu bil-fadli fi hadha al-ilm ana a'tarifu lahu bil-fadli fi hadha al-ilm Sheikh Al-Albani sọ pé mo mọ iyì àti ààyè Abu Ishaq al-Huwaini nínú ìmọ̀ yìí o ìmọ̀ hadith a'tarifu lahu bil-fadli mo máa fún mo máa yẹ ẹ̀ fún mo máa yí rẹ̀ fún o nínú ìmọ̀ hadith so àgbà àfáà ní nínú ìmọ̀ hadith tàbí sọ bẹ́ẹ̀ Imam Al-Albani níbomi rahimahullah Sheikh Al-Albani wọ́n sọ̀rọ̀ ẹnìkan bẹ́ẹ̀nìkan sọ̀rọ̀ kan àwọn fẹ́ fún lésì ṣùgbọ́n àwọn ò ní àsìkò Sheikh ní rahimahullah وذلك مما لا يتسع له وقتي ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ fún ẹni ẹlẹ́sìn mi ní àsìkò mi ò gba àyè tó irú nǹkan bá wọn fàásà an yakuma bidhalika ba'du ikhwanina al-aqwiya bóyá àwọn kan nínú àwọn ẹ̀yà wa
al-aqwiya fi hadha al-ilm al-aqwiya kẹ́ bá sọ pé qawiyyun lèèyàn fi al-ilm Sheikh Al-Albani ló sọ ọ́ nínú silsilatu sahiha ọ́ wọ́n ní bọ́yá fa'asa an yakuma bidhalika ba'du ikhwanina al-aqwiya fi hadha al-ilm bọ́yá àwọn ọmọ ìyá wa tí wọ́n ti strong dáadáa nínú ìmọ̀ yìí wọ́n lè bá mi fún ẹni ẹlẹ́sìn kal-akh Ali al-Halabi ọ̀nà Sheikh Al-Albani kọ́kọ́ sọ Ali al-Halabi Sheikh Al-Albani pè ní qawiyyun fi hadha al-ilm tá a bá sọ pé qawiyyun fi hadha al-ilm kí ni ìdá ó nímọ̀ yìí ta ló sọ bẹ́ẹ̀ Albani ṣé àwa fi ọ̀rọ̀ Albani lè àmọ̀ tẹ̀lé ìwọ̀ ni àbí professor neurosurgery ó ní ọmọ ẹni gbogbo surgery tẹ́ bá fẹ́ ṣe ó mọ̀ ń pa ẹ̀ pọ̀ jù ọmọ kan tó ń ṣe accounting first degree ó wà lóhun ọgbà bálada alákẹ́ àkúrí dẹ̀ mú yẹ̀wò ó lóhun ọgbà tó ìwọ tání mo sọ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn ò mọ ìwọ̀n ara wọn ẹ̀mọ́ ara ẹni Sheikh Al-Albani sọ wípé min al-aqwiya fi ìmọ̀ hadisi àwọn tó strong ibẹ̀ wà wọ́n ní kal-akh Ali al-Halabi gẹ́gẹ́ bí tani ọmọ ẹ̀yà wa tani ó gọ̀rẹ̀ Ali al-Halabi Sheikh Al-Albani ó wà ní silsilatu sahiha wọ́n kọ́ ọ́lẹ̀ ó wà ń bẹ̀ problem ni pé ẹ̀ka nígbàtí ẹ̀ka ẹ̀ mọ́ kankan ẹ̀ka ń sọ ẹ̀rí ọ̀rọ̀ kọ́ lórí íńtánẹ́ẹ̀tì ṣe kìkìníkà wọ́n máa fi ọ̀rọ̀ majhulul hal wọ́n máa fi tìrú àwọn ọ̀rọ̀ àwọn àìmọ̀ báyìí dàbí àwọn àfáà tẹ́ ń sọ pé wọ́n sọ nǹkan ní ta ló mọ̀ wọ́n ta ló mọ̀ àwọn tẹ́ ń sọ àwọn wo làwọn yẹn ẹni al-Imam Al-Albani sọ̀rọ̀ kan ẹni àwọn kan sọ àwọn wo làwọn tẹ́ ń sọ tẹ́ fẹ́ mọ́ ẹjú wa níwèé yẹn wọ́n ní kal-akh Ali al-Halabi wa Samir az-Zuhairi Sheikh Samir az-Zuhairi ó wà ń bẹ wà ní silsilatu sahiha torí ọ̀rọ̀ yìí lápá lára tèmi nígbà tí mo wá skúl mo ti ka sahiha débí mo wá òkè àwọn afá mẹ́tẹ̀ẹ̀ta máa wá wọn lọ torí pé Sheikh Albani ti kú ngbà náà kò sí kankan ní wọn tí ní kí ó lọ́dọ̀ ẹ̀ Ọlọ́run sì ràn mí lọ́wọ́ kí n rí ṣe ìdí last one ni Abu Ishaq àkọ́kọ́ lọ́dún kan last 1 year àwọn Sheikh Ali al-Halabi Sheikh Masur 16-15 years ago lọ́dọọdún lámọ́ pàdé mọ́kàtà lọ jókòó nínú àwọn majalis wọn wọ́n máa ń sọ èmi àti afá Abdulgani Juma Abu Ahmed ló wọlé àwọn náà ti bá lọ́wọ́ jókòó bẹ́ẹ̀rí Maka ní majlis àwọn Sheikh Ali al-Halabi àti Sheikh Mashur Hassan àbí Abu Ahmed àti Abu Fatima níjọ náà yóò yà ń lẹ́nu bóòlù àwọn afá àṣeṣe sí wa níjọ náà kó Sheikh sọ wọ́n wà majlis mo wá pọ̀ pé mo ti dé wọn ni wọ́n wá dá majlis dúró bí bá ṣe ń sọ̀rọ̀ kí wá dá dúró kí n sọ̀kalẹ̀ kí n lọ pé ẹnìkan wá ní hotel 14th floor ni wọ́n wá sọ̀kalẹ̀ wá bá wa ní stickbag kó Abu Fatima wà bẹ́ẹ̀ Abu Khadija Abu Ahmed baba Ibn Taymiyyah wọ́n wà bẹ́ẹ̀ àjọ wa padà nígbà tá a dé jòkó àwọn tó wà ní jòkó yìí ṣé àwọn ẹni yìí ni Sheikh sọ̀kalẹ̀ lọ gbé wa nísàlẹ̀ ọ̀rọ̀ ńlọ́jọ́ náà ọ̀rọ̀ Abdullahi ibn Lahi'a làwọn afáàn náà kọ́ṣà lọ́wọ́ nígbà tá a dé bẹ́ẹ̀ Sheikh Ali al-Halabi àti Sheikh Abdulgani Juma gbọ́n jókòó mi kan táwọn náà kọ́ṣà ọ̀rọ̀ kan tíbẹ̀ yẹn náà gbóná àbí Abu Ahmed mo máa ń ṣe ń sọ ń gbà mí ẹni yìí tó bá ń sọ̀rọ̀ tó ń dìfẹ́ Sheikh Ali al-Halabi mú ká lójú ayé wọn máa ń jà ní àbí Abu Ahmed àfá Abdulgani Juma lẹ́kọ̀ọ́ àti Sheikh Ali ìjà náà máa ń jà mú ká ẹni yìí subhanallah ẹwù Ọlọ́run nígbà tó wá kú táwọn nípa àánú ẹ má parọ́ mọ́ kò sọ ilé ó mọ tó wọ́n jọ ń fà ń gbà náà tó pé mi máa ń respect ní máa ti wo wájú àti wẹ̀ bá ẹni yìí tó yé ló ń sọ yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ pé ó ń defend kankan kò defend ẹ̀ lójú ayé wọ́n máa ń jà ní níjọ́ yẹn wọ́n jà tá a fi kí magrib àbí ìṣá àlàfẹ́ kí njọ́ náà magrib àkí magrib tá a tún dùn àkí ìṣá láfáàrí Al-Halabi Sheikh Ali ó dìde kó àwọn náà dìde kó àwọn yòókù kékeré ló ṣe èmi ò jókòó bẹ́ẹ̀ pé
torí fiqhiyat ni wọ́n sọ èmi fẹ́ gbọ́ ilmul hadith sahih da'if lè ní ilé káàkiri tó mi ìjókòó ní halkot wọn àti pé sheikh mashhur ló wá pé ló wá mú èmi ń sàlẹ̀ so mi ní lọ sọ́dọ̀ àfà mi àwọn nǹkan téèyàn máa ń kọ́ pẹ̀lú àfà kan wá dé òkè ó wá dìde ń bẹ̀ lọ sí àfẹ́ tẹnu. so àwọn èèyàn yìí Sheikh Al-Albani ní Ali al-Halabi wa Samir al-Zuhairi wa Abi Ishaq al-Huwaini àwọn aqwiya àwọn min ikhwanina al-aqwiya fi hadha al-ilm àwọn ọmọ ìyá wa tí wọ́n ti tó gbangba sùn lọ́yẹ́ nínú ìmọ̀ yìí àtìgbà náà tí mo tá ti ka ọ̀rẹ́ mi pẹ̀lú ògo Ọlọ́run kò ní sí kankan ní àwọn èèyàn yìí àti pé kí n dé kémi náà jàǹfààní lọ́dọ̀ alọ́jókòó ti Sheikh Samir Zuhairi ní Misra oṣù méjì àtààbọ̀ àti oṣù kan odidi àkétí àgàtó padà wálé torí pé bàbá yìí ti jú wa níwèé wípé àwọn èèyàn yìí akúwìyà òye wọn fi hazalẹ̀ àmà wa wọn kàn gbà náà rahimahullah aná ti di rahimahullah báyìí ní sí inú àmẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó kù ní wọn ni Sheikh Samir Zuhairi hafidhahullah ọlọ́run kó bá wa tọ́jú wọn àwọn afáwa ní Cairo Egypt ọlọ́run kó bá wa tọ́jú wọn Sheikh Samir Zuhairi so a rí pé gbogbo ọ̀rọ̀ yìí Sheikh Al-Albani sọ pé Abu Ishaq qawiyyun fil ilmi a'tarifu lahu bil fadli fi hadha al-ilm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà wọ́n sọ pé tí àwọn Awnul Maqdud kó tán fi ṣe takhrij Muntaqa ibn al-Jarud Sheikh Al-Albani sọ wípé rahimahullah pé wà nabbaha ala dhalika sadiquna al-fadil wọ́n sọ̀rọ̀ kan wọ́n dá ọ̀rọ̀ tí mo sọ yìí ọmọ ìyá wa wọ́n pè ní sadiq ọ̀rẹ́ wa al-fadil alápọ̀nlé wallahi age gap tó wà láàrin Sheikh Al-Albani àti Sheikh Abu Ishaq al-Huwaini kò dín ní 25 years o síbẹ̀síbẹ̀ Sheikh Al-Albani sadiq náà àwọn àfáà ìsáré pèèyàn ní tọ́líbù náà wọ́n ìsáré pèèyàn bẹ́ẹ̀ ọmọ ìyá wa àkúnná صديقنا لأن ذلك يعني تفيد التقريب وتما إفاني مرا جوكا تقول أما كيومي طالبي أما يامي أوريمي ẹ̀yin ò rí pé àwọn sàbí ànábì asáàbù ni wọ́n máa ń pè wọ́n ò pé wọ́n ní tùláàbù abẹ́ gbọ́rí tọ́líbù ànábì Abu Hurairah ṣe gbọ́rí sọ̀hábí ó ní sọ́hbà nínú ìwà pẹ̀lú ẹni ìmọ̀ bá ní ṣe nǹkan ìmọ̀ ara ẹni lọ́wọ́ lórí nǹkan kankan téèyàn gbé dání ìmọ̀ dúó tẹni gbà níra ìmọ̀ jọjọ lọ́bọ̀ lórí ìran ẹni lọ lójú ọ̀nà tọ́lọ́ ló sì sọ pé sọ́hbà ló fi lo sọ́hbà tí ò lo tọ́lábà sọ̀hábí ashab lólò kò sọ pé àwọn ọmọ kéwà nábì láà so Sheikh Al-Albani sọ̀rọ̀ wọ́n ní wà nabbaha ala dhalika sadiquna al-fadil Abu Ishaq al-Huwaini tí mo sọ yẹn ọ̀rẹ́ wa lápọ̀nlé ní Abu Ishaq Sheikh Al-Albani sọ pé ọ̀rẹ́ wa lápọ̀nlé al-Ishaq fi kitabihi al-qayyim wọ́n ní inú tíra àwọn al-Qayyim lónìí ẹni tó sọ pé ẹ má jà tíra Abu Ishaq àfá ẹjọ́ ẹ dákẹ́ jó sẹ́gbẹ́ kan Al-Albani sọ fún wa pé kìtàbù rẹ̀ yìí Qayyim ni fi kitabihi al-Qayyim ẹ̀yin wá sọ pé kámọ́ká ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin náà sì ní tíra náà lé o ẹni tíra yẹn lé o ẹni o àwọn ẹlòmíì ní àwọn tíra bí sáà kan kà tán fi ń ṣe mọ́ o Sheikh Al-Albani ní tíra ẹnìkan fún wa ẹ̀yin ní kámọ́ká ta ní ká tẹ̀lé bí mo ṣe mú áwùdùl jáde ní ìsìnká ó ṣẹ̀ṣẹ̀ jáde ẹnìkan tẹ̀lé wọ́n ti jú wa pé àwọn àbáyé wọ́n jiná nínú ìmọ̀ àwọn àrùbáàbù fẹ́ẹ̀nì gangan ló sọ bẹ́ẹ̀ fún wa wọ́n á dákọ̀ Gawsul Maqdud fi takhrij Muntaqa ibn al-Jarud Sheikh ní rahimahullah waqad ahda ilayya al-juz' al-awwal minhu fajazahu Allahu khairan Abu Ishaq kódò fún mi ní juz' àkọ́kọ́ nínú Gawsul Maqdud wọ́n ti kàdà dá ó ti sọ̀rọ̀ tí mò ń sọ yìí ń bẹ́ kí Sheikh Al-Albani máa sọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ kíkọ́ ọ̀lẹ̀ láti ká ẹnìkan ti sọ ọ̀rọ̀ ẹmọ ìyá wa alápàálẹ̀ kan ti sọ kódà ó fún mi tí àyẹn
èyí wá sọ pé náà ẹni yẹn mọ́ kàtíà rẹ̀ wọ́n ti fún mi ní 30 minutes fún àfá ìró ilé èmi náà wá sọ bí Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ mo lo Yorùbá ń jọ́nà mi sí láìkí nílò Yorùbá èmi sí ìlò Yorùbá àbí mo máa ń lo Yorùbá aláìní ìlò Yorùbá mo máa ń máa ìyapa ìṣesí yẹn mo wá ní 30 minutes ti pọ̀jù 10 minutes 10 ẹ fún mi 10 bọ̀ mo ti mọ tí mo fẹ́ fi 10 yẹn ṣe ẹ fún mi 10 minutes péré so mo ṣe sọ pé 10 heita nínú ẹ̀ ti gba ó ti dá bí bàbá ṣe sálámà kan yẹn náà fílà afákan lọ bá ní pé ìkan náà ikú wà láti Nàìjíríà afáwa owó mi báyìí mo bá súnmọ́ wọn mo bá sálámà sọ wọ́n bá ṣe báyìí sí wọn ò lè ná ọwọ́ púpọ̀ èmi mo ná ọwọ́ kí wọn ṣe nígbà tí mo ná ọwọ́ kí wọn ẹ̀rù sì bà mí pé kí n má kan ọwọ́ náà ti rọ̀ bẹ̀lẹ̀bẹ̀lẹ̀ mo wá mú ọwọ́ náà dání mo kí wọn sálámà ara súnà mo ṣe takbilu yadil al kayfa al-hal ìwà asọ̀rọ̀ mo bá ní mo ti ń tẹ̀lé ọ̀rọ̀ yìí كنت أتابع كتبكم منذ 20 سنة mo ti ń tẹ̀lé tírà yín láti bí 20 years mo fẹ́ gún wọn lábẹ́rẹ́ ní ẹ̀wọ̀n ṣàpé 10 minutes ni mo ní mo ti ń ka tí a yín ti pẹ́ a sì ń tẹ̀lé ọdún orí ti pẹ́ mo ní 20 years ṣé mo ṣe sọ pé 20 years wọ́n ṣe báyìí wọ́n mi orí irú ìrìn máa ń dùn máa fà tó ti dàgbà tó súnmọ́ ikú kì í máa rán wọn létí iṣẹ́ dáadáa tí wọ́n ti ṣe kọjá ó ní hadithu sahih Bukhari tí ń bá lọ́bẹ̀ àsìkò wọ́pẹ̀ mo wọ́n ní tíra báyìí mo sọ̀rọ̀ Gawsul Maqdudi takrij wọn lórí Muntaqa Ibn al-Jarud wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní Qadim wọ́n tíra yẹn ti pẹ́ ní bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ Bazlul Ihsan wọ́n ní bẹ́ẹ̀ mashallah bí mo ṣe ń sọ́lẹ̀ kọ̀ọ̀kan ẹni wọ́n ń tají bọ̀ wallahi wa rabbil Kaaba wọ́n tají bọ̀ mo ní ẹ ṣe dars kan lórí qissatul ifk 20 cases majalis 20 majalis lẹ́fi ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni kọ́dí mo ní bẹ́ẹ̀ mo sọ kashful mahbu hadithu ìmá ṣe tasmiya inda al-wudu káyà sọ pé bismillah wọ́n sọ pé hadithu hasani risala kan wà ń bẹ ikhwa ẹjẹ́ ìṣẹ̀jáàyìn àti ká risala yẹn risala pé hadithu hasan bí kasrati turuq bóòlù yẹn ṣe máa ń ṣe ó wà nínú kashful mahbu yẹn ẹ jẹ́ ká lọ wé ìyá ti ká nínú halqa lé ó tọ́dún mélòó Abu Ahmad Abu Abdullah ó tọ́dún mélòó tá a ka risala yẹn ó kéré pátápátá ó tọ́dún méje bí mẹ́fà torí old house láwà ń gbàgbọ́ akàlá tó kéde lè ṣe mọ́ tá a fà bí mi talibul ilmi fi ilmi al-hadith mo ní náà wọ́n wá sẹ̀sẹ̀ gbójú sókè mo wá gún wọn ní the last one tí àkọ́ ti gbòmí nìsín ó dàbí kẹ fẹ́ obìnrin kẹ kọ́kọ́ sọ̀rọ̀ ó sì mọ̀ bójú níjọ́ tẹ wọ́n ní kẹ wá wo obìnrin ní o ilé bàbá rẹ̀ àti ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yóò sì mọ̀ bójú yóò mọ̀ tijú ṣe pé ọ̀rọ̀ kan wà tẹ́kàn sọ pé ha fúnra ara rẹ̀ yóò ṣojú ni ẹ̀ ti fẹ́ yàwó nù kó ẹ̀ tó dojú bolẹ̀ tí ò lè bá mi sọ̀rọ̀ tó jẹ́ pé tipátipá ni mo fi bọ̀ lọ́wọ́ tí mo wá bá sọ̀rọ̀ tó wá gbójú sókè tó wò mí ṣé mi tí fẹ́ àfá mi tí ní àfá ṣùgbọ́n mo mọ̀ kọ́rọ̀ yẹn ò tí parí bẹ́ẹ̀ ni Abu Abdullah ó ń dùn mọ́ yín bí pé wà mí àbí ara ìjẹ́ akẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ yìí àmọ́ ọ̀rọ̀ sísọ gbígbé ọ̀rọ̀ kalẹ̀ sísọ tó kọjá tí n bá dẹnu dóní sí ẹnì kí n mọ̀ lókè subhanakallah ṣé ká gbọ́ ẹ̀fẹ̀ gbọ́ parí táwọn náà bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ sheik náà ṣe ń sọ̀rọ̀ ní ẹ̀rọ ẹ̀lẹ́fẹ́ kan stọ́pù wọ́n máa sọ lọ ní
wallahi gbogbo ẹ̀ sì ń bẹ lórí Quran hadith gbogbo ẹ̀ fíkú gbogbo ẹ̀ ló wà lórí rahimahullah Ishaq akọni nínú ìmọ̀ ẹgbàgbé ọ̀rọ̀ kọ́dà akọ ẹni ní Abu Ishaq. طيب mo ní كنت عند الشيخ سمير الزهير mo bá dákọ̀ sheikh wa Samir Zuhair mo ní qara'tu alayhi muqaddimata sahih Muslim anta ma'ahu mo ní náà bait ṣe ẹgbọ́n tí mo rí mi tí lò tó 5 minutes ṣe ma tí sheikh sọ bait shabab ikhwa bait àwọn pàṣẹ bí sójà bait ẹbí àwọn tó wà mẹ́jọ náà àwọn ikhwa wà mẹ́jọ ṣùgbọ́n mi nìkan mo bá wọn sọ̀rọ̀ ó yá ilé mọ́tò làwágùn o kẹ̀kẹ́ tí wọ́n ń gùn kẹ̀kẹ́ wheelchair ni wọ́n lo electronic wallahi àti ìdílé wọn ti ṣáájú adélé bait Haitham sọ fún mi pé àfà bàbá wa ó ti tójọ́ mẹ́ta kan ti ṣe má ṣe ń ṣe yìí ọlọ́run ó máa ràn ọ́ lọ́wọ́ àti ìjókòó àwà ni wọ́n ó ní kí n wọnú mọ́tò tèmi àwọn ìpà tó ní kí n fi àwọn yẹlẹ̀ kí n gun mọ́tò tó ń ọmọ wọn Haitham gun mọ́tò tèmi ó ti sáré rìbáàsì bó ṣe wá ń sáré rìbáàsì tó yẹ àfà àti délé láṣẹ délé ní ṣẹ́rí pé mo ti inú mi dùn gbàdá nígbàtà wá délé tán mo wá ń bi wọ́n léèrè pé ẹ rí mi nígbàtí mo wà ní orí ìrùkú ẹ̀yin kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ní bẹ́ẹ̀ àfẹ́ rí mi nígbà náà wọ́n ní hadith Abubakar ni mo ní bẹ́ẹ̀ mo ní ṣé ìrun mi tó wọlé pẹ̀lú pé rákà yẹn ó parí torí pé imam dìde lórí ìrùkú kí n tó wá join àwọn èèyàn yòókù Ànábì sallallahu alaihi wasallam sọ pé man salla khalfa as-saffi fala salata lahu ẹni tó bá dákìrún ní ẹ̀yìn sáfù kò nírun wọn á mú hadith ọmọ níṣẹ́ hadith yìí sọ yìí lọ́dọ̀ yìí wọ́n ní hadith yẹn ò sahih mo wá ní i'tamadahu al-imam ash-Shafi'i fi kitabihi ikhtilaf al-hadith Shafi'i ní tírà kan kó lórí ilmu mukhtalif al-hadith ikhtilaf al-hadith ní tírà náà ikhwa ikhtilaf hadith Shafi'i ẹjá tíra ẹjá gbìyànjú kàkà tírà ti pẹ́ ní o mo rántí ìjọ tèmi ti kàdé ní Zamfara mo wà nígbà mo ń lọ láàrin Kaduna sí Zamfara inú mọ́tò mo ti ká lọ àbọ̀ oní Shafi'i mọ̀ gbára lé hadith wọ́n dákẹ́ lọ wọ́n ní huwa da'ifun indi lọ́dọ̀ mi hadith yìí báyìí lẹ́yìn yẹn má sọ̀rọ̀ mi mà ọ̀rọ̀ mi nìkó má sọ̀rọ̀ lé yẹn má ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ yẹn ó ti béèrè ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mejì lọ́nà méjì ó kọ́kọ́ béèrè ní béèrè su'al mujarrad wọ́n ní da'if mi oní Shafi'i mọ̀ gbára lé wọ́n ní lọ́dọ̀ tèmi da'if mi má sọ nǹkan mi mà ọ́ má sọ nǹkan mi masala mi làbẹ̀rẹ̀ mo wá sọ pé àlùmọ̀ yóò máa dúpẹ́ fún yóò tíra tẹ́ ẹ ṣe lórí takhrij ahadith tafsir ibn Kathir tasliyatul kadhib lórúkọ tíra náà wọ́n ṣe tafsir ibn Kathir wọ́n ṣe takhrij ahadith gbogbo hadith gbogbo bẹ̀rẹ̀ tafsir ibn Kathir wọ́n gbé dájọ́ lè fi sahih àbí sahih takhrij yẹn sì kún wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní àwọn dáàmú púpọ̀ lórí tafsir ibn Kathir wọ́n ní nusa khatiyya 83 làwọn kójọ káwọn tó mú ọ̀rọ̀ kan bá àwọn kọ̀kọ́ wò lọ́nà 83 paragraph by paragraph sub káwọn tó kọ eléyìí wà sáàbì àwọn wà kọ àwọn ó ṣe dirasa mahtutat 83 lọ́tọ̀ọ̀tọ̀ káwọn tó wà mo lẹ́ẹ̀ sọ́nù muqaddimah ẹ̀ wọ́n ní túnbọ̀ pé mo ti ká mo ní à kódẹ̀ tó bá yín tẹ̀
kó tó tẹ̀ ó sọ fún mi ó ní ṣe mo mẹni náà ni mo níbẹ̀ ni mo ní lágbájá mo dákọ ẹni àti ó pẹ́ àtókọ bàbá àbí tó ń gbé ara Sheikh wa náà dáadáa ìwà ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bí ó máa ń dá kó tó pàdé àfà kọ́kọ́ mọ ìmọ̀ àfà yẹn náà yóò rọ̀ lọ́rùn láti jẹ àǹfààní ní ọ̀dọ̀ ẹ̀ sàṣẹyàn àfisí wọ́n ní àwọn ń ronú pé káwọn tó kú káwọn parí takhrij yẹn dé parí Suratul Baqara níjọ́ náà bá ṣe sọmọ ní ha ṣe bẹ́ẹ̀ ṣe wáyé ẹ tún ronú pé ẹ tún padà ṣe irú sẹ́tẹ̀ ṣe yẹn kẹ́ẹ̀fì parí ẹ̀ dé Suratu 183 or 163 náà dé o wọ́n wá tún rò pé àwọn ó parí Suratul Baqara ẹgbẹ́ ìrìn ní Tasfiyatul Kazim 6 volumes ní ìjọ náà tó wá sí kíkà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe iná ẹ̀mí sí ga himma sí wà áríyà láti fi ṣe nǹkan ìmọ̀ ó kọ̀lá tó kù gan wọ́n sì ń ka sí àlọ́wọ́ abẹ́ ìrìmọ́tò náà gbàdá àti nǹkan tí àti ẹ gíláàsì lẹ́mọ́ lórí bẹ́ẹ̀ tí wọ́n sì ń kọlu lórí bẹ́ẹ̀dì tẹ́ẹ̀rì gbogbo náà dè mọ́ wọn lọ́wọ́ dè mọ́ wọn lẹ́sẹ̀ wọ́n sì ń ka nǹkan wọ́n sì ń kọ nǹkan wọ́n sì ń wò ó tí a torí pé àwọn nǹkan yẹn ti di ẹ̀mí ó ti di oúnjẹ àti ẹ̀dọ̀ àti gbogbo ẹ̀ kọ́lọ́n kójọ kó bá forí ní iṣẹ́ wákàtí kan àbọ̀ lálẹ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ara tí wọ́n sọ ní zalamuni wọ́n pè àwọn kan ní haula zalamuni badda'uni biduni dalili wọ́n pè mí lórí bí àwọn olẹ́fin sọ kankan tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n ìyókù díwájú olúọba dẹ́dà subhanahu wa ta'ala ó ní ó díwájú ọlọ́run wọ́n wá sọ kí sọ bí wọ́n ṣe wá nuskha mustakhraj àbí àwánà lórí Sahih Muslim wọ́n ti parí ẹ̀ 30 volumes wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ hàn mí makhtutu nuskha takhrij wọn lórí mustakhraj imam àbí àwánà lórí Sahih Muslim 30 volumes wọ́n ti parí ẹ̀ wọ́n sì sọ wọ́n ní Tanbihul Hajid àwọn ti kọ́ dé 16 volumes 6 volumes ní kálá Abdurrahman kó fún wa Abdurrahman tíà 6 volumes kéré lẹ fún wa àfáà ní àwọn ti ṣe dé 16 volumes wọ́n fi àwọn míì hàn mí nínú àwọn volumes fúnra ara wọn ni wọ́n lọ ń kó tí àwa ẹ̀kọ́ fúnra ara wọn wọ́n ń lu kẹ̀kẹ́ ọmọ ẹ̀ haisam àfáà ó ṣàn wò mí ó ṣàn ìrìyàn wò lélẹ̀ bàbá ò tí ì ṣe báyìí lọ́dún kódà ìkànnú àwọn ẹ̀kọ́ àtàjọ jókòó PhD làwọn ilmul hadith làwọn ṣe wọ́n sọ fún sheikh ó ti pẹ́ tẹ́ ti ṣe báyìí ó ti pẹ́ tẹ́ ti nínà ṣáàtì báyìí fúnra wọn lọ tí wọ́n lọ fàtírẹ̀ ilé fàtírẹ̀ lọ mú tíra kan wá nílé títí ṣàdúrà fún wa wákàtí kan àbọ̀ lálò ká tó padà lọ sí masjid lọ kí ìrìn ìṣà apẹ̀pẹ̀pẹ̀ tí ìtàn fún wa gan àmú ibẹ̀ ló wà ọlọ́run kójọ kó bá forí ní ṣe ìfàbí ìsáàkàkùrẹ̀ wọ́n sọ ìtàn tó pọ̀ lórí ìdààmú tí wọ́n dààmú lórí nuskha makhtuta mustakhraja àbí àwánà lórí Sahih Muslim ibẹ̀ náà wọ́n sọ àbòsí táwọn èèyàn ṣe sáwọn wọ́n sọ ní Tunis wọ́n ní nuskha makhtuta kan bẹ̀ nafisa jiddan wọ́n ní wọ́n ti ń bá wọn photocopy ẹ̀ ń táwọn ará lọ Tunisia wọ́n ní kí lẹ́ni náà bá sọ pé wá ta ló rẹ̀ ní Abu Ishaq ààlẹ̀ fún Abu Ishaq ní tíra kí ló lè ẹjọ́ pé mùftẹ́lì Sheikh ní zalamuni sàbísí sí gbogbo tẹ́ sọ pé mo ṣe ní ṣe tí n bá wá ṣe àní mo ti bọ́ra kúrò ní gbogbo àwọn tẹ́ ń sọ yẹn àkídà sálàf orí ẹ̀ ni mo wà gbogbo tán sọ mo sọ yìí tí wọ́n sọ kódà tẹ́ bá rò pé mo ti sọ yìí sọ́mọ́ ẹ kìí gbọ́ pé èèyàn lóhun ṣe nǹkan òun ò ṣe mọ́ ni kí lẹ tún fẹ́ ká wí but problem ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń ṣe kíní bẹ́ẹ̀ ni mistake ni mo ṣe wò nígbà bẹ́ẹ̀ ni kìí ṣe mistake ọ̀rọ̀ mi lálàyé ó nínú
tó bá ti gbé ìdájọ́ ní ẹ̀yẹn gbọ́dọ̀ wọ náà sáà ni bíi pé àwọn ni wọ́n dá ìdá ọlọ́run kó jọ kó ràn wá lọ́wọ́ ìyẹn a máa kọsẹ̀ tó ní àì tí mo ṣe yìí ní ìbámọ́ ti ṣe gbọ́ mi yé ni kìí ṣe mistake yìí ni mo ń sọ ẹni tí mo ń sọ ni ọ̀rọ̀ mi lè jọ báyìí ní báyìí lórí masáìl pọ̀ báyìí pẹ̀lú Sheikh Abu Ishaq ọlọ́run kó jọ kó forí jì wọn kó forí jì àwa náà kó forí jì wọn. nígbà tán ṣẹ̀ṣẹ̀ ìkànnì yín kọ́ wa ní ẹ̀ sọ̀rọ̀ Sheikh Abu Ishaq máa lè sọ̀rọ̀ wọn gbà náà ẹ̀mí ti ga sókè gbà náà nílé ṣé àbá dárùsì jẹ́ ṣùgbọ́n nísìn ọkàn ti wálẹ̀ díẹ̀ ọlọ́run kó bá wa foríjì wọn àjọ padà sí masjid akírun sọ̀rọ̀ díẹ̀ èmi ò tiẹ̀ wá mọ́ ibi tá a ti ń sọ̀rọ̀ ọmọ ìyá tó mẹ́sẹ̀jì ọmọ wọn Haitham ó ń bi pé ṣé mo ti dé ẹni wọ́n ní ohun tún mẹ́rin tó ń sọ bó ṣe yàwá fọ́tò mi títí àkúnwájú wa táwọn wo oríṣiríṣi bó ṣe yàwá fọ́tò tó sẹ́ndì ẹ̀ sí Nàìjíríà ń bá dé Nàìjíríà ń bá ríra mi lórí fọ́tò ní ìmọ̀tán ti yàwá fọ́tò tẹ́pẹ́ àwa bízì bá ṣe ń ẹ bá béèrè nǹkan àfá ọfà tí àbí márùn-ún yọ ẹ bá béèrè àfá ọ̀tún lọ fà tí a yọ ìkánú ayíkú àtàjọ lọ ń sọ fún ṣe tí nínà ṣáàtúbà yìí tójọ́ mẹ́ta àfá inú wọn dùn bí inú ṣe kàlẹ̀bá nínà ṣe ìjọ táwọn náà lọ ìyẹn náà nítàn tiẹ̀ lọ́tọ̀ Ọlọ́run tó jọ kó wá àforíjì Sheikh Abu Ishaq èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ṣàǹfààní nínú ìmọ̀ wọn gan o because tẹ́ bá ń ka ọ̀rọ̀ ẹ̀rù pé ọ̀rọ̀ Sheikh Al-Albani nílẹ̀ ta kódà àwọn tí àtàn kan ń gbà tí wọ́n ti ìpàdé ẹni ṣàlù ẹ̀wọ̀ àwọ̀ gbogbo bá a ṣe sọ yìí wọn ò lọ jámíà lọ kéwù kankan o linguistics ni wọ́n ṣe ní jámíà linguistics speak Spanish language ní specialization I think he has a master's degree Spanish linguistics ṣùgbọ́n gbogbo àwọn pátá ilmul hadith ilmul tahqiq ilmul hadith wọ́n sọ gbogbo ọmọ tí ń bá bí pátá ẹ̀sìn ni ó study lópin ìgbà tí ń bá wà láyé tí mo wà láyé gbogbo ọmọ mi pátá ẹ̀sìn onítorí pé ìyẹn ni ó wúlò fún mi tí bá kó sínú sàárè báyìí mo ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ ńgbà kan wà Misra Sheikh Abu Ishaq ìfarabalẹ̀ sì pọ̀ ikhwa ìfarabalẹ̀ pọ̀ lọ lọ́n kó bá a fúrí yàn àwọn kàmí náà ṣẹlẹ̀ kó tó di pé a tún padà wáyé àtẹ̀tà rántí àtẹ̀tà máa rántí ń gbàtà bá padà sínú karatu kọ́lọ̀n kó jẹ́ kó ṣe wá ní àǹfààní ẹni ní ṣé mo lè yá owó láti ọ̀nà halal láti lọ fún hajj àbí umra àwọn àǹfààní bẹ́ẹ̀ ni tó bá dá àyàn lójú pé yẹn lè rí owó yẹn san tó bá ti dá ọ lójú pé àmà rówó yẹn san padà àmà rí san ó lè yáwó lọ fatawa àǹfà wọn nítorí pé àbí àwọn àlámọ̀ rí ìgbésí ayé wa mí ibà ń yáwó ṣe ibà ń yáwó kọ́lé ibà ń yáwó ra mọ́tò kódà ẹlòmíì ń yáwó raṣọ ń yáwó raṣọ tó dé bá dé ní ìsìn àwọn èèyàn yáwó raṣọ bó tiẹ̀ jẹ́ pé ìmọ̀ waṣọ kan náà ló dé o ṣe kéwà ẹ̀ṣẹ̀ ni ẹja sọ̀rọ̀ jẹ́bẹ̀ ìmọ̀ waṣọ kan náà ló dé ó wà lára ìtumọ̀ táwọn àfà fún al-libasu shuhra àwa ìdílé lágbájá aṣọ báyìí la mú libasu shuhra sí rẹ̀ haram aṣọ tó dáfin ní hàn lọ́tọ̀ haram kò lẹ́tọ̀ kí n wọ libasu shuhra aṣọ tó ṣe pé ó yà wáyà àwọn èèyàn yòókù tó àwa fámílì Adéòtí a wà ní ọmọbìnrin Adéòtí ó kọ yín lọ́sàn wá sí mi lẹ́nu àtẹ̀gbọ́n àtàbúrò so kò dáa ká máa ṣe bẹ́ẹ̀ àwọn afáànù òkè àbáwọn fọmọ lọ́kọ àfáànù fẹ́yàwó fọmọ gbọ́n káyí náà láàrin
bóyá ká sọ àtà ṣe ní káà náà wọ́n mọ́ ká ń ṣe wàlímà nílé wa kó afẹ́yàwó fún àti máa ń ṣe tẹ́lẹ̀ láwùjọ wa apáti ni wọ́n a máa fẹ́yàwó fún èèyàn abó tuntun ni ṣó tuntun ni wọ́n a máa fẹ́yàwó fún èèyàn mo fẹ́yàwó bàbá tèmi àkọ́bí wa bàbá wa ló fẹ́yàwó fún tí ẹ̀mọ̀ ìyàwó tán fẹ́ fún ni àbúrò ustaz mọ̀tádà adédọ̀kùn àwọn èèyàn mọ́ bá ṣe súnmọ́ra tó àná la jẹ́ síra wa 1976 ṣe láti gbà náà láti jọ ń bára wa bọ̀ ustaz mọ̀tádà adédọ̀kùn lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n tí wọ́n lóbìnrin ẹ̀gbọ́n tèmi lọ́kùnrin sọ̀rí èmi dé báyẹn ẹnu ilé tiwa ni bàbá tiwa fẹ́yàwó fún àwọn ẹ̀gbọ́n tiwa ṣáànàbí ò fẹ́yàwó fún Àlì kódà òun ló lọ́mọ tó fún gan níbo ni Àlì gbé radiyallahu anhu ìgbà wo ni Àlì ibn Abi Talib bẹ̀rẹ̀ sí gbénu lé ànábì ṣó dá nìka yẹn ṣe ni ìsọ̀fà àmì ní bá tó tí bó ṣe rí òun inú ilé ànábì náà ti ṣe o wọn ò ṣe inú mọ́sáàsí o ìpìlẹ̀ ní pé inú ilé láti ṣe wàlímà ọkọ ìyàwó ló sì ní wàlímà àti bẹ̀rẹ̀ sí sọ ní ìsìn àrí mo gbọ́ pé àti ń sọ ní ìsìn ká máa sọ ká máa fi ṣe ṣíṣe wọ́n lè ṣe tán fẹ́ lé ìyàwó o ṣùgbọ́n ìjọsìn ni fún wọ ọkọ ìyàwó kó dáná kó pè wá ká wá jẹun kódà bó ṣe kọ bí owó rẹ̀ sí kan kóńgò rẹ̀ sí èmi ti fi kóńgò rẹ̀ sí kan ṣe wà ní mátúnìkà àtàdìẹ kan àbí Abu Ahmad àwa mẹ́fà lájọ jẹ́jọ́ náà Abu Ahmad wà ìyá ọmọ náà lè ní ṣe ní káà fún ọmọ yìí kóńgò rice kan àti adìẹ kan láti ṣe wàlímà ìjọ náà tèmi tún dá ìyàwó Aisha radiyallahu ó ní máa nuhirat alayya shatun jazurun wa ma dhubihat alayya shatun ìyàwó Aisha ó ní wọn ò pẹ́ ẹranjọ́ nìká mi wọn ò padà fún mi ìyàwó Aisha èmi tún wá padì ẹ musa padà so gbogbo àwọn kan ẹ jẹ́ ká lọ jí padà bàbá Ibn Taymiyyah àwọn ti fẹ́yàwó fún Ibn Taymiyyah kó fẹ́yàwó fún Sheikh Ahmad ara sunnes no takalluf kaka sí takalluf ìtẹ́ ìdájọ́ jẹun náà ní gbogbo ọjọ́ máa jẹ a máa ń ṣe kódà láṣà Yorùbá látẹ̀mọ́ wà sẹ́sì nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ nínú ilé gbogbo yín àti ilé àti bàbá àti ìyá àti ìyàwó ọmọ àti gbogbo wa nínú ilé kan náà lájọ ń gbé gbogbo àwọn kan yẹn láti fọ́n dànù torí pé ìmí tó fà ní pé ọmọ ògbọ́rọ̀ sóbì lẹ́nu mọ́ ìmí tó fà ní wípé ẹ̀sìn ò jọra wọn mọ́ nígbà tẹ́sìn bá wá jọra wọn kọ́ túngbà mí náà fẹ́ ṣe wòlímà àlàbọ̀rọ̀ ẹni lọ́rùn tá a ti làbọ̀ra wa lọ́rùn ní járí ṣe o fẹ́ gba hall 5 million ọdún mélòó ló fi ṣiṣẹ́ 5 million ìwọ tíjà tó ń gba 100,000 lóṣù ó gba hall 5 million ṣùgbọ́n tó o bá ṣe ní hall tó ṣe pé nínú ilé rẹ ló ti fẹ́ ṣe 100,000 yìí ó pa adìẹ márùn-ún ó ra 10 kg ìrẹsì ó rè lo 10,000 àwa ó bọ̀ fìdùnnú jẹ bóò ló jẹ rí torí tó o bá pẹ̀rú wa yìí àwọn tó o bá pè wọ́n lè má bọ̀ jẹ́ o ṣùgbọ́n wà wàláhì àtúnṣàdúrà tánàbí máa ń ṣe àtúnṣe fún ọ àti tó kọ́mọ̀ àti tí ò kọ́mọ̀ la ṣe fún ọ pẹ̀lú ìdùnnú wàláhì láfi jẹ àtúnmẹ́bùn wà fún ọkọ ìyàwó so ẹ má jẹ́ ká là lábọ́rẹ́ ní lọ́rùn kankan wàlímà ìtumọ̀ ẹ̀ ni pé wá jẹun ìtumọ̀ ẹ̀ ni ẹ lónìí nìsín wà láyìm tá a bá débẹ̀ lẹ́kṣọ́ àwọn tí wọ́n bí ń pẹ́ ẹjọ́ ẹjẹ́ àparí lẹ́kṣọ́ ẹbí ń pààyàn jàre ẹlòmí ò jẹun lọ wàlímà ó rò pé oúnjẹ ó wà bẹ́ẹ̀ ó bá débẹ̀ kò sóúnjẹ wàlímà náà pé o kí ló dé ara ojúpọ̀nà àlàbọ́rẹ́ ní lọ́rùn yẹn ni pé a wà pé gbogbo ayé kí ló dé
Ànábì sallallahu alaihi wa sallam ó ní olùpayọ Ọlọ́run tó fẹ́ràn rẹ̀ ní kó wá sínú ilé rẹ̀. Ó ní wa an la ya'kula ta'amaka illa taqiyyun. Bó ló ṣe fẹ́ guarantee yẹn nígbà tó ti ṣílẹ̀kùnlẹ̀ fún gbogbo everybody láti máa bọ̀. Wọ́n mọ̀ ọtí sí Ọlọ́run gan tó bá múra. Àwa tá jẹ́ pé àwọn ìdílé táwa ti wá kò sí àwọn ará ẹ̀dẹ́ wọ́n mọ iná wọ́n da ẹnu wá síbẹ̀ ní tí ó gbogbo jẹun lóòrò ẹnu mí yẹ ṣe nǹkan mí tẹ́sí ọ̀fẹ́ tọ́lọ́run bó fẹ́ irú wa wọ́n ti ẹ̀ sọ pé gbẹ́nu ẹ̀dákẹ́ àwa là ń ṣe nǹkan àbí wọn ní sọ bẹ́ẹ̀ fún wa nínú ilé àwọn tó jù wá lọ tó tẹ́ bá ti rọ́ ṣe níwọ̀nba Abu Fulan Sheikh Fulan Ustaz Fulan lágbájá tàmọ̀dọ̀ ìwọ ló select gbogbo wa àjú bí 100 lọ a jẹjẹjẹjẹ àbá ní jẹjẹjẹjẹ a mọ̀ pé wà ní màlàjẹ no lecture no microphone no high table no speaker no akẹjẹun a sì jẹun tá a sì lọ ó dùn bàjẹ́ eléyìí a sọ pé ìtàn rẹ́ǹtì hall yẹn haram ni o ṣùgbọ́n àwọn kan muharramat lè so mọ́ ẹ jẹ́ kí n fún wa lápẹẹrẹ bí ìmá so aṣọ sára ògiri haram ìmá so aṣọ máa ara ògiri láti design ara ògiri haram Ànábì sallallahu alayhi wa sallam ó ní ma umirtu bi satril judran wọn ò pa mí láṣẹ kí n máa lẹ aṣọ máa ara ògiri tí yóò gba hall tí ò ní láṣọ máa ara ògiri then àwọn ìṣesí àwọn èèyàn kan wà tá a gbọ́dọ̀ jìnnà sí bí àwọn olórin àwọn oníkìní kan gbogbo disco light wọ́n mọ̀ tàn sí yìí àwọn onípa disco light nínú hall yìí ni disco light yellow green blue ẹwà ara ọmọ kí wọ́n mọ̀ kọrin maria aláàrẹ́kọ̀ àwọn èèyàn tí jẹun ẹlòmí ò sọ pé ẹgbẹ́ orin kalẹ̀ ẹja jẹun jáde orin mélòó ni wọ́n kọ níjọ́ tánà bí fi Fátímà lọ́kọ bí tí ẹ̀hùn gẹ́gẹ́ la ṣe fẹ́ kó jọ títa fáwọn tí ẹ̀ yàtọ̀ díẹ̀ àtúnyẹ káti ẹ̀ rí yàtọ̀ díẹ̀ bí àfá àláwà àwa ò ní ṣe bí àwọn èèyàn ayé ẹ̀kọ́ kí ló fẹ́ fi wàlímọ̀ ọmọ rẹ kọ́ àwọn èèyàn ṣé gbogbo bá ṣe ń ṣe tayé ìná ni wọ́n náà ṣe ṣe kò sí yàtọ̀ kankan bá àfá mi nǹkan tẹ́sẹ̀ láwọn èèyàn ayé yìí pé àwọn tó mọ̀ pé àwọn mọ̀ pé ìwọ àfá náà fẹ́ sọ pé káwọn èèyàn mọ̀ nǹkan kan kí ló fẹ́ káwọn èèyàn mọ̀ ju ọ̀rọ̀ náà tàná jù tó wá nǹkan ìpìlẹ̀ ní gángan ni ẹ jẹ́ ká padà síbi ìpìlẹ̀ yẹn Ọlọ́run kójọ kó ràn wá lọ. I think it suffices that we take a class àti ẹ̀sùn ìbò púpọ̀ lónìí Yorùbá lásán subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu